But this Iyabo Ojo's matter. There is another lady on Facebook, Dorcas. She works with Iyabo Ojo. Gistlover works with Iyabo Ojo. As we can see, a lot of these blackmailers work along with Iyabo Ojo. What do Iyabo Ojo do for a living? Dorcas, what do they do for a living? It's simple. They destroy people. They bullied a lot of people to point of no return. They get a material, which is a child from the family, to gain public sympathy in order to collect donation from people. We have to create this an awareness, because the government are trying. I won't say they are not trying. The government are trying. You don't understand? We did not see Gistlover, but thank God we've been able to see Iyabo Ojo fronting for Gistlover. So I will continue to create an awareness. I saw a video on TikTok. The case is in court already, because the reason why we have court is to láàárọ̀ Sunday ni o. Láàárọ̀ Sunday ni o. Tó bá yẹ pé bàbá Mohbad on listing sí mi, àbí ìyá Mohbad listing sí mi, bóyá Mohbad ò bá wà láyé ẹyọkan, then you don't understand. Láàárọ̀ kùtùkùtù Monday ni. Àárọ̀ kùtùkùtù gangan ni Iyabo Ojo ló máa ń lo bonnet fi gba donation. Ẹ bá wò dáadáa, Iyabo kì í lọ ọwọ́ ìrọ̀lẹ́, òru, alẹ́, àárọ̀ kùtùkùtù ni Iyabo Ojo máa ń fi kádàrá àwọn ọmọ lọ́mọ gba donation. So there was a lady, I won't mention names, the case is already in court. I saw the video on TikTok. So I don't know, maybe the video is old video or new video, but I saw the video on TikTok. I just want you to see how Dorcas and Iyabo Ojo manipulate the public, lied and destroy a lot of families for donation. Now, I want you to listen to this video. And do you know why I'm doing this video? Those of you in diaspora. Those of you in diaspora that used to donate. For those of you that donate to Mohbad matter. For those of you that when Mohbad died, you now started donating to Iyabo Ojo's side. I hope you know you are part of people that block Mohbad's justice. And don't forget, there is a cause, a huge cause. There is a spiritual consequence of you not to know what killed Mohbad, and you were donating, and the process you are donating to Iyabo Ojo's side, they were bringing down Naira Marley. I hope you know there is spiritual consequence on it on your children. I hope you know that. I hope you know. Olórí burúkú ele, as I hope that you know there is consequence. Olórí burúkú ni back to sender. Olórí burúkú ni back to sender. We are trying to educate, especially those in diaspora. Ẹ bá mi share show yìí. Sórí tí àwọn Dorcas àti Iyabo Ojo tí wọ́n bá lọ ń parọ́ mọ́ èèyàn, àbí wọ́n lọ tàn àwọn èèyàn kó máa bá tí wọ́n jẹ́. Tọ́n bá padà gbé ẹni yẹn lọ court àti station tó bá dáwó, ṣó mọ̀ pé ó ní spiritual consequence. Gbogbo àwọn tó dáwó sí side Iyabo Ojo nígbà tí Iyabo Ojo ń bring down Naira Marley, ṣó mọ̀ pé ó ní spiritual consequence. Ṣó mọ̀, before you donate to anybody on this cyberspace, ó gbọ́ mi, kọ́kọ́ farabalẹ̀ kó wo case yẹn kó dẹ̀ ṣí ọpọlọ ẹ̀. Iyabo Ojo, Dorcas àti gbogbo wọn yẹn, wọ́n ní àwọn employee tó pọ̀. Wọ́n máa lọ tọ́jà, wọ́n lọ bá tèèyàn jẹ́. Tọ́lọ́pàá bá gbé wọn, àbí tí kóòtù bá gbé wọn, wọ́n wá gbé ẹni yẹn wá fi gba donation. For those of you tell pé Lizzy kò lọ sí court, kò lọ sí station, I am not after that. I am after educating you people. Ojú ayé yín ni Dorcas fi fọlágbá over 1 billion. Dorcas ti kọ́ 10 bungalows. Gbogbo ẹ̀yin tẹ́ dáwó fún Dorcas, ibo ni ilé yín wà? Gbogbo yín tẹ́ dáwó sí side Iyabo Ojo nígbà justice for Mohbad, ibo ni ilé yín wà? Ibo ni ilé yín wà? You need to be, let me tell you something, this thing I'm doing, I am trying to help the society. Happy Sunday, beautiful people. I am trying to educate the society so that you will not go and donate to wrong hand. If you donate to Dorcas side, na wrong hand. Donate to Iyabo Ojo, na wrong side. Before you donate to anybody, learn. Okay, now I will play this video. I want you to learn. The case is already in court.
Even if they go to DPP to remove the case, the case will continue. Am I communicating? We don't care. Anywhere they go. And don't forget that if you patronize anybody Iyabo Ojo's are doing ambassador for, if you buy anything from people Iyabo Ojo and Dorcas are doing advert for, if you patronize them at your own risk, you see that they have judge, they have police to change narrative. Tó bá pa wọ́n pa dànù ní kò kàn wá. Ó ní sọ pé rí ìyá ẹ̀bùrú ògbọ́n nǹkan tá à ń sọ. Abo wà sọ pé ògbọ́n. Abo máa sọ pé Lizzy Anjorin ò create awareness too. Nígbà tẹ́sábọ̀dù ń polówó fún kí lórúkọ ẹ̀ àwọn kan. Mo sọ fún yín pé ẹ ní rí lẹ́gbà. Ṣé dẹ̀ ti rí lẹ́gbà? Ṣé story kan ló bá dé? Èmi ò ní sọ jù báyìí lọ. I'm creating this awareness for those of you in abroad because a lot of you don't even know what is going on in Nigeria. Sorry, ẹni tó lè rajà lọ́wọ́ ẹ̀ èèyàn bí Lizzy Anjorin. Ọmọ boy scrutinize me, boy chudi me. If you buy anything from me because I don't want trouble. You see that since Iyabo Ojo has been digging me, she has never come out with something tangible. I have never frauded anybody. I have never steal from anybody. I have not been to club. I have not smoked. I don't drink. I do my business. So I am saying this. If Iyabo Ojo and Dorcas and all these blackmailers are doing advert for anybody, if you go there, if you put your money there, if anything happens to you, wàhálà ilé ayé títí ẹnìyẹn kò kàn mí. O ní sọ pé o gbọ́. For those of you that are working so hard like me, and for those of you that your children are dealing with people like Iyabo Ojo, and before your male child pick a woman for wife, scrutinize them very well so that wọ́n ní lọ gbé kan náà àwọn ọmọ ìyá ìsìnkú of federation. Èmi máa sọ tèmi. Now let's listen to this video. Wọ́n ní Dorcas ló ní video orí TikTok láti rí o. Ẹ wò orí TikTok, ó pọ̀ lórí TikTok. Ẹ lè lọ wò, ẹ ti rí. Ó ní part 1 lọ. Ẹ wò ó ní part 1. Ẹ ti rí, ó ní part 1, mo ti rí part 2 ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ máa gbọ́. Mo ti rí interview Àbíkẹ́ láti àárọ̀. Mo kàn ṣe ha ni. Ibi ẹ̀ bá sì. Ó ń ṣe ha. Eléyìí, ó ń ṣe ha. Mi sọ fún yín pé setup ni. Nígbà tí Ọ̀dùnkún mọ́ṣúárì apia nígbà yẹn lọ. Ṣé mi sọ fún yín pé setup ni? Nígbà case Aunty Tọ́pẹ́ Àlàbí. Ṣé mi sọ fún yín pé setup ni? For those of you in ẹ bá mi share show yìí. For those of you in diaspora, mo sọ fún yín gbà yẹn. Nígbà yẹn wọ́n rò pé bóyá mo máa ṣe nǹkan kan rí bí yí game Aunty Tọ́pẹ́ Àlàbí. Ọlọ́run ò fi karùn èmi mi ò ń ṣèkà. Nínú tèmi ṣe rí ni mo ń ṣe. Don't forget that tí Iyabo Ojo àti Lizzy Anjorin bá dúró, wọ́n máa náwó sí Lizzy Anjorin pé eléyìí ló bá wa ralẹ̀, eléyìí ló bá wa kọ́lé. Ọwọ́ eléyìí láti máa ń ra gold. Ìyẹn Lizzy Anjorin. Ọwọ́ Lizzy Anjorin láti ń ralẹ̀ tó jẹ́ ni o. Ọwọ́ Lizzy Anjorin láti ń ralé. Ọwọ́ Lizzy Anjorin láti ń ra aṣọ. Ọwọ́ Lizzy Anjorin láti ń ra gold. Tó bá fẹ́ sọ̀rọ̀ Iyabo Ojo ló ń bá wọn fòkú gba donation. Tọ́jọ́ ń pín donation tí wọ́n gbé ìyá àti bàbá Mohbad wọlé. Tó ti yé. Èmi sọ fún yín, ẹ gbọ́ eléyìí lóhun kọ hà. Ẹ má gbàgbé Dorcas fi Fọlá gba over 8 billion. Trust me, both Iyabo Ojo, Fọlá and Dorcas. Trust me. Tí n bá sọ wípé trust me, mẹ́mọ̀ kó lè pẹ́. Ẹ pé máa fún wọn ní long rope. Mo máa fún wọn ní long rope. Ó lè pẹ́ ó lè yá. Iyabo Ojo and Dorcas will give an accountability. Ẹ mọ̀ kọ́tọ́ kí n ṣe show yìí. Nígbà tí Ọ̀dùnkún mọ́ṣúárì tó dé láti ìlú ńlá tó lọ gàràfà, mo wá rí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ lọ ganu síbẹ̀. Ìdí tẹ́ ẹ ṣe lọ ganu síbẹ̀ kò yé mi, ṣùgbọ́n mi fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ìgbára là ń búra o. Gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó, kí ni mo sọ fún yín? Ìgbára là ń búra. Ẹnìkan ò kí ń bú Ṣàngó nínú ẹ̀rùn. At your age and years of your life in abroad or in Nigeria,
tó bá jẹ́ wípé irú àwọn dọ̀kásì àwọn Ìyábọ̀ Òjó àwọn ọ̀dùnkún mọ́ṣúárì ló ń ganu sí o ò lè méèkì ẹ̀ láyé o ò lè ogun ló ń jà ẹ́ o èpè ló ń jà ẹ́ o láàrin mi ní purọ́ fún ẹ o kí ni mo sọ fún ẹ èpè àti ègún ló ń jà ẹ́ o o gbọ́ nǹkan tí Quran sọ Quran ní ẹ jẹ́ kí àwọn olòṣì máa bára wọn ṣe ó ní ẹ̀yin olówó ẹ máa bára yín ṣe Al-Quran ò mí ìpowó tẹ ní bá kankan tó má gbàgbé pé àwọn ẹ̀dá kan wà wọ́n lówó lánàá bọ̀ wọ́n fi rọ́ tẹ̀lé Ìyábọ̀ Òjó wọ́n lísìn sí ìpolówó ọjà Lizzy wọ́n ò ralẹ̀ wọ́n ò kọ́lé torí wọ́n tẹ̀lé Ìyábọ̀ Òjó wọ́n ò mọ̀ pé Ìyábọ̀ Òjó òun máa ń kú kí irọ́ àfidá orí Nàìjíríà rú ni wọ́n wá ní tìmí Ìyábọ̀ Òjó làwọn àwọn ọ̀jọ̀gbọ́n kan tí ogun ti ṣẹ́ fún tí Ọlọ́run ti fàánú kàn wọ́n tí Ọlọ́run ti ṣàwọn dá nínú ayé wọ́n wá ń lísìn sí Lizzy ńgbà tán lísìn sí Lizzy wọ́n wá bẹ̀rẹ̀ sí ní dáwó lẹ̀ wọn ọjọ́ 1 naira ọjọ́ 2 naira ọjọ́ 3 naira wọ́n bẹ̀rẹ̀ sí ní ralẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́lé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ralẹ̀ lọ́wọ́ mi lẹ́nìí tí ò bá sí pé Lizzy Anjorin ó ń fìdí òtítọ́ múlẹ̀ ń bí ǹjẹ́ yìí mọ̀ pé lè dáwó lẹ́yìn tán ǹjẹ́ yìí mọ̀ pé ẹ ti ẹ̀ lè nílé ayé yín sọ pé ẹ fẹ́ ralẹ̀ ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín ti ẹ̀ rò pé òun lè nílé àbó òun lè ralẹ̀ sí Lẹ́kì but ẹni pé sáìdì Ìyábọ̀ Òjó owó tó yẹ kẹ́ ẹ fi ralẹ̀ yẹn Ìyábọ̀ Òjó fẹ́ máa da Nàìjíríà rú kẹ́ ẹ wá máa kó wá kẹ́ ẹ máa donate ẹ̀ káwọn wá máa fi gara tẹ́ bá wo lifestyle Ìyábọ̀ Òjó Dorcas àti Esabod ó simple wọ́n á gbé irọ́ wá wọ́n á ní kẹ́ wá dáwó owó tẹ́ ẹ dá wọ́n wá kó wọ́n á tún wá fi gba oddly wọ́n á máa gbọ́ wọ́n á fi gba oddly tó máa ṣílẹ̀kùn fún wọn wọ́n wá máa fi owó tí yín kọ́lé wọ́n á máa fi owó yín san rẹ́ǹtì 15 million naira wọ́n á fi owó yín wọ́n á fi ṣí ṣọ́ọ̀bù àmọ́ lókì gbogbo yín tẹ̀ ń dáwó yẹn ọ̀pọ̀lọpọ̀ yín ara bí amọ́kọ̀ ń ta yín lórí irọ́ ẹ mọ̀ pé irọ́ ni Dọ̀kásì Ìyábọ̀ Òjó ẹ mọ̀ pé irọ́ ni wọ́n wá fi ń ra pítì lọ́dọ̀ yín ṣe rí pé ìyàtọ̀ èmi àti Ìyábọ̀ Òjó àti Dọ̀kásì Ìyábọ̀ Òjó àtàwọn ọmọọṣẹ́ ẹ rí pé ìyàtọ̀ wá yàtọ̀ gédégédé ẹ rí pé wọ́n ti fi Dọ̀kásì wanted ní Nàìjíríà látàrí pé ó fi Ìyá Ìbejì gba owó ó dẹ̀ yanjú woman yẹn ọjọ́ tí Ìyá Ìbejì kú lọ wo fídíò Ìyá Ìbejì ìwọ tó dáwó sọ́dọ̀ Dọ̀kásì ṣó ti rí fídíò kú Ìyá Ìbejì má gbàgbé pé ó wà nínú àwọn tó dáwó fún Dọ̀kásì láti pa Ìyá Ìbejì so táwọn ọmọ tiẹ̀ náà bá ti ń dàgbà tó bá ti ń ru òkú ọmọ wa bá ẹ nílé máa rántí pé owó tó dá sọ́dọ̀ Dọ̀kásì tí Dọ̀kásì fi pa Ìyá Ìbejì owó yẹn gbèsè yẹn ló ń jẹ. I will continue to tell you guys anybody tó bá fẹ́ lọ social media ẹ jẹ́ kí gbogbo wa wá tajà wa látòrí Ìyábọ̀ Òjó ẹ jẹ́ kí Ìyábọ̀ Òjó wá display ọjà tó ń tà ìbọ̀rọ̀ kẹnugbọ family oní family ọgbọ́n àti gba donation ni tẹ́ bá dẹ̀ ń gba donation ẹ máa ń sábà fi ẹ̀mí aláìṣẹ̀ ìṣẹ̀dá aláìṣẹ̀ ẹ máa ń fi gbolẹ̀ fún irọ́ pípa tó jẹ́ pé aláìṣẹ̀ tẹ́ ń lò yẹn ó máa ń sunkún kíkorò kí ni consequence ẹkún kíkorò tírú bàbá Mohbad ti sun kí ni consequence ẹkún kíkorò tírú Naira Marley ti sun kí ni consequence ẹkún kíkorò tí Lizzy Anjorin ti sun lórí ọ̀rọ̀ tí kò mọ́wọ́ lórí ìwà tí Lizzy ò ṣe lórí irọ́ tó pamọ́ Lizzy tí Lizzy ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ lórí orúkọ tí Ìyábọ̀ Òjó ti pe Lizzy Anjorin àmọ́ tó jẹ́ pé irọ́ pátápátá ni níwájú Ọlọ́run Lizzy Anjorin ò ṣe bẹ́ẹ̀ Ìyábọ̀ Òjó kò parọ́ mọ́ Lizzy Dọ̀kásì parọ́ mọ́ Lizzy nítorí àti gba donation what are the consequences of ẹkún aláìṣẹ̀ tí Dọ̀kásì àti Ìyábọ̀ Òjó ti gbà láti gba donation lọ́wọ́ ti yín let me tell you the consequence.
tell you the consequence. The consequences ṣé rí omijé yẹn bó ṣe ń drop yẹn. Number one, ẹni tí omijé ń drop yẹn ẹ rí pé bí ogun yẹn ṣe pọ̀ tó fún bàbá Mohbad, mo fẹ́ kẹ́ gbọ́ bí ogun yẹn ṣe pọ̀ tó fún bàbá Mohbad. Ẹ rí pé nínú ogun yẹn ni bàbá Mohbad ló ti dìde láti nobody to somebody níwọ̀nba status títí ẹ̀, níwọ̀nba level títí ẹ̀ nínú ayé. Yes or no? Yes or no? Yes or no? Nínú zero to hero yẹn ẹ rí pé bí bàbá Mohbad bí àánú ṣe ń warí, Ìyábọ̀ wá ní pé bàbá Mohbad ń fòkó ọmọ ẹ̀ gbowó pé kò fẹ́ justice fọmọ ẹ̀, of which kò ń ṣe pé bàbá Mohbad ò wá justice fọmọ ẹ̀. Dandan ni bàbá Mohbad gbọ́dọ̀ lo kádàrá Ìyábọ̀ àtàwọn ọmọ Ìyábọ̀ àti gbogbo ìṣẹ̀dá tó ti mọ̀ pẹ̀lú Ìyábọ̀ láti mú omijé kíkorò jáde lójú aláìṣẹ̀. Listen to me, I've never said this before. Ẹ rí pé ogun yẹn pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ fún Lizzy Anjorin. Ẹ wò pé báwo ni lady ṣe ń survive, báwo ni lady ṣe ń ẹ má gbàgbé pé àtìgbà tí Ìyábọ̀ Òjó máa bẹ̀rẹ̀ ogun yìí, Ìyábọ̀ Òjó wò pé Lizzy ti ń gòkè jẹ́ kí n jábọ́. That was Ìyábọ̀ Òjó thoughts. Ọmọ kan tó ń tẹ̀lé Ìyábọ̀ Òjó tó ń ṣe makeup olórí burúkú ọmọ yẹn, mo ní tó tún lọ comment kí lórúkọ ọmọ wáyé má ṣe rere yẹn náà tó ń tẹ̀lé Ìyábọ̀ Òjó ọmọ tó ń ṣe makeup yẹn, kí lẹ́ni tó ọmọ yẹn tàn sí ó ń tó kìrìkà àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ lọ wo Ìyábọ̀ Òjó àti gbogbo àwọn tí Ìyábọ̀ Òjó kó mọ́ra àtàwọn oní tíátà tí Ìyábọ̀ Òjó lọ fà tí wọ́n jọ ń bá Lizzy jà. Ǹjẹ́ àti Ìyábọ̀ Òjó àti gbogbo àwọn oní tíátà tí Ìyábọ̀ Òjó fà mọ́ra ẹ̀, ǹjẹ́ wọ́n tó èékánná ẹsẹ̀ Lizzy? Ǹjẹ́ wọ́n tó èékánná ẹsẹ̀ Lizzy? Mo fẹ́ kẹ́ wò dáadáa, mo fẹ́ kẹ́ wò ṣán tó èékánná ẹsẹ̀ Lizzy. Ẹ má judge wọn based on social media o, irọ́ náà ń pa o. Tẹ́ bá rí mọ́tò nídìí wọn, wọ́n rẹ̀ǹtì ẹ̀mí o. Ẹ lọ wo life gbogbo, ẹ rí pé àwọn oní tíátà tó bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé Ìyábọ̀ Òjó, tó bẹ̀rẹ̀ sí ní búlì bí pẹ̀lú Fọlá, ẹ rí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan nù, ògo wọn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọlẹ̀, nǹkan tí wọ́n ń pè ní omi ojú aláìṣẹ̀ nìyẹn. Ṣé rí Ìyábọ̀ tó bá ti dá ogun sílẹ̀, a wá lọ wá àwọn stars tó ń reign. Ẹ lọ wo Wizkid kí Ìyábọ̀ Òjó tó pè é sí kéèsì Naira Marley. Ẹ lọ wo Wizkid lẹ́yìn ìgbà tí Ìyábọ̀ Òjó pe orúkọ ẹ̀ sí kéèsì Naira Marley. Ẹ lọ wo Tiwa Savage kí Ìyábọ̀ Òjó tó pe orúkọ ẹ̀. Ẹ lọ wo Tiwa Savage after tí Ìyábọ̀ Òjó pe orúkọ ẹ̀. Ẹ lọ wo kí lẹ rí. Tẹ́ bá wo Ìyábọ̀ Òjó ẹ rí pé nígbà tí Ìyábọ̀ Òjó ń gbé Fọlá kiri ní last year, ó lọ gbé Fúnkẹ́ Akíndélé mọ́ra, ó pe Mercy Aigbe mọ́ra. Gẹ́rẹ́ tó pe Mercy mọ́ra kí ló bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí Mercy Aigbe? Gẹ́rẹ́ tó gbé Fúnkẹ́ mọ́ra kí ló bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí Fúnkẹ́? That is ẹkún aláìṣẹ̀. You need to be sensitive. It's high time kó o gbé kí lórúkọ ẹ̀ sympathy gbé tó o bá fẹ́ kí ọ̀nà ẹ̀ ṣókùnkùn gbé sympathy sẹ́gbẹ́ kan. I am saying this, ọ̀pọ̀lọpọ̀ yóò ṣẹ̀ mí bí ò dẹ̀ ṣẹ̀yìn. Ìyábọ̀ Òjó mọ̀ọ́mọ̀ lọ gbé yín wá kẹ́ wá forí gba èpè àti ègún ni. It's a strategy from Ìyábọ̀ Òjó. Tóun àti Jísọ̀ wa bá ti búlì yín torí pé nǹkan kò ṣe yín, Ìyábọ̀ Òjó bó ṣe wà yẹn á wá gbé yín, á lọ gbé yín kọlu orí aláìṣẹ̀ tó ti ń búlì for very long time. Am I communicating? Olóṣó 2017 ẹ máa bá wa forúkọ sí so that admin ò ní ṣe mistake. Ẹ máa forúkọ ẹ tẹ́ bá ń bá wí sí. Am I communicating? Kí ni mo sọ fún yín? Ẹkún aláìṣẹ̀ kí ló kó bá Naira Marley? Kí ló kó bá Naira Marley? Spiritually Naira Marley ò jágbọ́. Naira Marley, bàbá Naira Marley àti ìyá ẹ̀ àti Naira Marley fúnra rẹ̀ wọn ò jágbọ́n ayé. Wọn ò jágbọ́n ayé. Wọn ò jágbọ́n ayé. Ṣé rí ó dijọ́ tí Naira Marley ní láti ṣe nǹkan kan. O kò bá jẹ́ Muslim, o bá jẹ́ Naira Marley, ò bá jẹ́ Muslim. Ení Naira Marley jẹ́ kí n sọ àwọn kankan fún ẹ. Ọmọ tí bàbá ẹ ò rò pé ó máa jẹ́ èèyàn ní ẹ rárá. I don't know your family and I've not heard much about you because
àti kékeré ẹ nǹkan ẹ máa ń ṣe lọ́tọ̀lọ́tọ̀ so definitely bàbá ẹ ní láti ṣe nǹkan kan ẹ jẹ́ kí n là mọ́lẹ̀ wọ́n ní láti bọ ẹgbẹ́ fún Naira Marley ẹ bá jẹ́ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ wọ́n ní láti bọ ẹgbẹ́ fún ẹ ò bá jẹ́ kọ́ muslim bàbá ẹ ní láti bọ ẹgbẹ́ fún ẹ Naira Marley bàbá ẹ ní láti bọ ẹgbẹ́ fún ẹ èmi ò kọlu mi ríran o èmi ò rí fíjọ bẹ́ẹ̀ mi ṣe mi mọ̀ kankan bọ̀ bàbá ẹ ní láti bọ ẹgbẹ́ fún ẹ bàbá ẹ ní láti ṣe sàrà fún tí ò bá sí láyé tí bàbá yẹn bá wà láyé wọ́n ní láti gbé ẹ lọ kí bàbá yẹn kó o ṣàwọn kankan fún bàbá yẹn kí bàbá yẹn ṣàdúrà fún ẹ èmi ò ríran o Naira Marley wàá wá padà wá ta because ṣòro ní street tó ń kọ yẹn kò ń ṣọ̀nà ẹ ọ̀nà ẹ tún ni orin méjì ló máa kọ ìsìlá kó kọrin ọ̀tẹ̀ àbí kó kọrin Islam méjì yẹn ló máa kọ ìsìlá kó kọrin ọ̀tẹ̀ àbí kó kọrin Islam méjì yẹn ló máa kọ sórí street tó wà yẹn o lè fi kọ Islam o lè fi kọrin ọ̀tẹ̀ torí ogún pọ̀ fún ẹ kán tó bí ẹ lógún ti pọ̀ fún ẹ Naira ogún pọ̀ sórí bàbá ẹ ó ní láti lọ bá tí ò bá sí láyé ó ní láti ṣe sàrà fún bóyá in Islamic way I don't know I don't get it you don't understand ó máa pẹ́ láyé Naira bọ̀ tó bá ṣọ́ra ó máa ja ọ̀tẹ̀ ẹ̀ máa jagun yẹn kú ni oní ògo ìwọ ni dígí ìdílé yín tó bá pé dáàdì àti mọ́mì ẹ̀mí ìmọ̀ bí tó ń wà I don't know much about them tó bá pé bàbá ẹ̀ àti ìyá ẹ̀ kò yé ẹ sórí àwọn òṣèdá kan wà wọ́n máa ṣe Islam àwọn òṣèdá kan wà wọ́n máa ṣe Christianity àwọn òṣèdá kan wà wọ́n gbọ́dọ̀ kó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ni torí ogun Bíbélì ní ohun tí Ọlọ́run dá dáradára ni torí ogun wọ́n máa kó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ni gbàgbé ẹ̀ ọmọ ogun ni ẹ́ jagunjagun ni ẹ́ ó lè kò sẹ́ni tó lè bẹ jà ìyá àti bàbá ò lè jà gbogbo yín tẹ́ sọ pé ó ní ogun ó ní Kùránì gbàgbé ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń gbé Kùránì mọ̀ nǹkan tó ń jẹ́ Kùránì Káàbà wọn ò fi òkúta wọn ṣeré wọn gbọ́dọ̀ la àwa tàdé jẹ́ mùsùlùmí àdìbí òpó Islam Ànábì gan sọ pé òkúta yìí ilé òun yìí lára òpó yín ni tẹ́ gbọ́dọ̀ máa bọ̀ so forget it I've been to Mecca 7 times I was once a Christian a Muslim mo ṣe mẹ́tẹ̀ẹ̀ta mo ṣe mẹ́rẹ̀ẹ̀rin kò sí ẹ̀sìn tí mi ò bá wọn ṣe so I know the truth of life kan tó bí mi ọmọ jagunjagun ni mi wọ́n bí mi tán inú ogun yẹn ni mo dẹ̀ ń dàgbà sínú ogun yẹn mo dẹ̀ ń borí ogun yẹn because I've been able to know the truth in religion don't get it twisted mo mọ tí mo sọ ẹ rí pé mi ò fi òkú mọ́mì mi àti dádì mi mo ò fi ṣeré dọ̀la lọ́jọ́ tí ìyá mi wọlẹ̀ mo ò fi ṣeré mo ò ní fi ṣeré láyé life is spiritual àwọn tó dẹ̀ rajà lọ́wọ́ mi every month mo máa mú owó nínú owó tẹ́ fi rajà lọ́wọ́ mi bí ìdá 10 mo máa fi ń bọ́ àwọn ọmọ aláìní torí mo ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń dáwó lẹ̀ fún mi àti gégùn fẹ́ lómi pé kò ní kọ́lé débi kó máa ra lẹ̀ irọ́ tó bá ti bẹ́ mi dòwò pọ̀ wá ra ilẹ̀ gbàgbé ẹ̀ èmi ò ríran mi ò ṣe wòlíì o gbàgbé ẹ̀ mi ò ṣe wòlíì èmi ò ṣe kíni èmi ò ṣe wòlíì o mi ṣàfà mi ìríran mi ìkọlù kẹ̀kẹ́ o ṣùgbọ́n mi sọ ilé ìfún yín lẹ́yìn bàbá Naira Marley sorry bàbá Naira Marley tó bá wà láyé ó ṣe bàbá Mohbad o bàbá Naira Marley tó bá wà láyé ọmọ tẹ́ ń wò yẹn ẹ̀mí ẹ̀ máa gùn pé má jẹ́ kó ráre kú ìdígi kan ṣoṣo tẹ́ ní nìyẹn ẹ̀mí ọmọ yẹn máa gùn bọ̀ tẹ́ ẹ̀ máa ráre àwọn tẹ́ ẹ̀ máa ráre àfi tẹ́ ẹ bá ṣe bàbá tó bí bàbá Naira tí bàbá yẹn bá wà láyé kí Naira lọ rí tí ò bá sí láyé kí Naira lọ ṣe sàárà fún kó lọ síbi tó ń ṣe bàbá yẹn sí tí ò bá mọ tó ń ṣe bàbá yẹn sí kó dà níyàn kó jẹ́ kó kọ̀ ra súwìtì àbí kó kọ̀ ṣó pé bàbá mi o àníyàn lélẹ́yìí o ogun tó ń jà mí yìí mo fẹ́ kí spirit ẹ̀ kó bá mi ṣe ogun yìí mo mọ tí mò ń sọ kò ń ṣe ìyá bàbá ẹ̀ kò ń ṣe ìyá àyẹ́ o
bàbá tó bí bàbá ẹ̀ tí bàbá Naira bá wà tí bàbá ẹ̀ bá ṣì wà láyé bàbá tó bí Naira tó bá wà láyé bàbá bẹ́ẹ̀ tí mo sọ àmọ̀ kan mi ìkú gbọ̀n kankan mi mọ̀ kankan pa yín but èmi ò ríran ogún pọ̀ fún ọmọ yẹn ogún pọ̀ fún ọmọ yẹn bó dẹ̀ wà yẹn olówó ni ọlọ́rọ̀ ni bó ṣe wà yẹn ọmọ yẹn ní ajé lára débi pé kò sí tó dáwọ́lé tí ò ní yọrí sí rere tí Naira bá bu iyẹ̀pẹ̀ ó máa dowó kó bu iyẹ̀pẹ̀ á dowó gbógun yẹn pọ̀ so ẹja gbé yẹn tí ẹgbẹ́ kan ẹ jẹ́ ká padà sọ́dọ̀ àwọn Dorcas ẹ máa gbọ́ ní. this interview please go to. mo ti rí interview Àbíkẹ́ láti àárọ̀ mo kàn ṣe ha ni if you have not seen this interview please go to Boss Lady's page Dorcas Adeyinka please go and watch this video. ṣe rántí nǹkan tí Ìyábọ̀ Òjó àti Dorcas ṣe rántí lórí ọ̀rọ̀ Fọlá. Go and watch this video. If not for God, if not for Boss Lady. If not for God, if not for Boss Lady. Okay. Boss Lady ló kọ́ yín gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn. Ìyẹn Ìyábọ̀ Òjó. Tó wàhálà. Ibi ni gbogbo wa jọ wà. Ẹ jẹ́ ká gbọ́ interview tán ní ká wò yẹn máa gbọ́. Àbíkẹ́ she will just be locked up for no reason. Okay, for no reason. For no reason. Lọ́lọ́pàá àti kóòtù fi ṣiṣẹ́. For no reason ládájọ́ ẹ fi ṣiṣẹ́. Kò sẹ́rí kankan níwájú adájọ́ àtọlọ́pàá wonderful. Ó tó lọ dáwó fún Dorcas ṣáà máa gbọ́. Èmi ò ní bá yín sọ̀rọ̀ jù báyìí lọ. N tó bá wùn kẹ́ gbọ́. Ó bá wùn kẹ́ lọ fẹ̀mí yín ṣòfò tọmọtọmọ yín kọ̀ọ̀kan mi. Mo ń gbọ́. Ipò àtagbára tó ń gun àwọn èèyàn lórílẹ̀‐èdè. Ipò àtagbára tó ń gun àwọn èèyàn. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Alábìkẹ́ sorry ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Dorcas sọ. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ẹ jẹ́ ká lọ wo fídíò tán ní Dorcas post part by part yẹn ẹ jẹ́ ká lọ wo part 1 dànù part 1 rè mú gbọ́. pé ń lè fún wọn pé I was arrested by former actress. pé ń lè fún wọn pé I was arrested by former actress Lizzy Anjorin, a colleague in the industry, torí blogger ni Lizzy Nobody, my fellow blogger. She's also a blogger. I was arrested by my fellow blogger. Naira Marley was never a gangster. Ẹ gbàgbé. Mójútó ni. Ògo pọ̀ fún. Ẹ̀yin lẹ pè ní gangster tí ò bá wọ gangster kò ní padà kọ hip hop. Ẹ̀yin lẹ pè ní gangster tí ò bá ṣe gangster yẹn kò ní kọ hip hop. Tí ògo bá pọ̀ ju ìṣẹ̀dá èèyàn lọ, ọmọ yẹn ní ògo. Tí ò bá ṣe gangster kò ní kọ hip hop. Ó ti yín ọmọ tó dẹ̀ da bàbá ẹ̀ láàmú dáadáa ni torí bàbá tiẹ̀ gan dádì ẹ̀ rò pé àwọn perfect níwájú bàbá tó bí àwọn. Ẹ fi Naira lẹ̀ ẹ jẹ́ kó máa ṣó bàbá ẹ̀ ń ṣe gay. Naira ń ṣó bàbá ẹ̀ ń ṣe gay ni torí bàbá Naira rò pé àwọn perfect níwájú dádì tàwọn. Wọ́n dẹ̀ gbọ́dọ̀ fi ti bàbá wọn yẹn ṣe torí Naira ẹsẹ̀ bàbá ẹ̀ ló tọ̀ wá. Bàbá Naira dádì mi ló yẹ kó máa pe Naira dádì mi bàbá ẹ̀ ni bàbá ẹ̀ lọ́mọ yẹn. Ẹ gbàgbé mi ò ríran mi ilẹ̀ kọlu kẹ̀kẹ́ gbàgbé máa ká máa go deeper lórí ọ̀la ẹ gbàgbé gba àwọn nǹkan bẹ́ẹ̀ jọ. Lizzy Anjorin ti torí pé I went to her mall sometimes ago. Ṣé gbọ́ o ṣé ń gbọ́ ó ní torí pé I went to her mall. Ó ní torí pé I went to her mall. So kéèsì yìí sìn I went to her mall. Ẹ má gbàgbé pé ẹni tó ní kéèsì gan ò gbé sí online torí pé Lizzy Anjorin ò ready àti fẹ́ anybody gba donation. Lizzy Anjorin ò dẹ̀ ready àti fẹ́ anybody ṣẹ̀sín ní vulnerable moment wọn. Èmi ò dàbí Ìyábọ̀ Òjó tó kó handcuff sọ́wọ́ Samson tó tún gbé sí gbogbo blogs. Èmi ò dàbí Ìyábọ̀ Òjó tó lọ arrest Samson tó wá gba Canada lọ
tó wá fẹ́ lọ máa celebrate ọmọ títí ẹ̀ lẹ́yìn tó ti bá yí ọmọ ọlọ́mọ jẹ́. Ẹ má gbàgbé pé Dorcas tó ń sọ̀rọ̀ yìí nǹkan tó ṣe déwájú ọlọ́pàá ni wípé ẹ jẹ́ kí n fi àṣírí kan hàn yín ká tó máa lọ. So gbogbo kéèsì yẹn náà máa wú síta. A dẹ̀ máa mọ àwọn ọlọ́pàá àtàwọn adájọ́ tó ń bá Ìyábọ̀ Òjó ṣiṣẹ́ àtàwọn Dorcas. Afẹ́kẹ́ máa bọ́ kẹ́ máa fi ọkàn bá Nàìjíríà. Ṣé o pé iṣẹ́ kan lèèyàn kan máa fi ní iṣẹ́ kan lèèyàn máa ṣe tíṣẹ́ máa fi bọ́ lọ́wọ́ ẹ̀. Ẹ máa bọ̀. Ẹ jẹ́ kí n fẹ́ lè hàn yín. Ẹ jẹ́ n pa kíní ìdí. So Dorcas ìgbà wo ló wá sí ìgbà wo ni Dorcas ló ń wá ṣọ́ọ̀bù mi yẹn náà. This year ni Dorcas wá ṣọ́ọ̀bù mi yẹn. Àwa òkú ní parọ́ fún yín bí. Ẹ máa bọ̀ kí lẹ rí. Ẹ má lọ dáwó sọ́dọ̀ Dorcas o. Ẹni ní mi sọ fún yín o. Ẹ bá lọ dáwó síbẹ̀ tó ju yín bá rí kò kan wá o. Ẹ máa bọ̀. Ẹ bá lọ dáwó sọ́dọ̀ Ìyábọ̀ Òjó. Ebi ti ń pa níbi tó wà yẹn o. Kí lẹ rí yẹn yẹn. Ìyẹ̀wò lẹ rí. Ìyẹ̀wò lẹ rí yẹn yẹn. February 22, 2024. Orúkọ ta lẹ rí bí báyìí. Tracker ẹ ti rí. Ẹ ti rí IG ló order. Ó ti yín. Kéèsì tán gbé fún nìyẹn o. Kéèsì 2024. Eléyìí sì wà l'Abuja ńsìn. Let me show those of you. Ẹ má dáwó sọ́dọ̀ Dorcas mo ń sọ fún yín. Ẹ má lọ forí gbé ogun. Look at the girl tó ń sọ̀rọ̀. Ṣé you see? Date wo lẹ rí? February 2022. Ẹ ti rí. 2024 rather. Ẹ ti rí. Ẹ ti rí. Ó bọ̀. Ẹ ti rí kéèsì tán gbé fún. Ẹ ti rí kéèsì pọ̀ lọ́rùn ẹ̀ o. Bọ̀ ṣe rí sí pé kò sọ pé ń wá o mọ́. IG ló assign petition yìí. Láti 2024 ni wọ́n ti ń wà. Bọ̀ ṣe rí pé Sam Sodium ṣe rí pé Dorcas ò sọ̀rọ̀ nípa nǹkan tó ṣe láti 2024. Ṣe rí pé Dorcas ò sọ̀rọ̀. Kẹ́ tó dáwó before you go for donation before you kó tó lọ dá owó tó bá ní ọmọ lọ́wọ́ má bá wọn dá owó. Tó bá ní ọmọ má bá wọn dá owó. Má dáwó sọ́dọ̀ Ìyábọ̀ Òjó. Má dáwó sọ́dọ̀ Dorcas. Any case tó bá gbé wá má dáwó sọ́dọ̀ Dorcas. Àṣírí tú àbáṣírí òtù. So ẹ jẹ́ ká gbọ́. Ṣé rí pọ́n gbé fọ́tò Ìyábọ̀ Òjó sí. Ṣé rí pọ́n gbé fọ́tò Ìyábọ̀ Òjó sí nítorí donation ni. Ẹ jẹ́ ká gbọ́. Ẹ jẹ́ ká gbọ́. Ẹ rí pé àwọn òṣò wa ń kọ̀fù lọ́wọ́ ẹ̀. Àwọn ò mọ̀ kí ẹ̀. Kéèsì wà ńlẹ̀ ni. Táwa bá ní kéèsì pẹ̀lú yàn. Ọlọ́pàá àti kóòtù àṣìṣe wọn. Tọ́ bá dẹ̀ ṣiṣẹ́ wọn. Àtúwú padà sí kóòtù àbí station. Ṣó ti èyí nǹkan tí mi sọ. Ẹ rí pé gbogbo nǹkan ní Lizzy Anjorin ló fi yàtọ̀ sí Ìyábọ̀ Òjó. Tó bá jẹ́ pé Ìyábọ̀ Òjó ló gbé ẹni tó ń sọ̀rọ̀ yìí. Á ṣe òbí tán ti fáńkọ̀fù sí lọ́wọ́. Á tún lọ sínú ẹ̀wọ̀n. Á lọ yà nínú ẹ̀wọ̀n just to prove point. Nítorí àti sí ìlẹ́nu àwọn èèyàn kán lè máa gba donation. Pé mi ò ṣe bẹ́ẹ̀. Òun ni yes no 2024 náà ti ń wà. Ṣé ẹríjọ́ tó wá sí ṣọ́ọ̀bù mi Dorcas ló gbá géèmù yẹn. Mo dẹ̀ ń sọ fún gbogbo yín bó yẹ kó máa yé yín báyìí. Mo dẹ̀ ń sọ lórí live chat yẹn. Ẹ rí pé mi ò gbá gbogbo àwọn èèyàn tó ń pè mí torí mo mọ̀ pé Dorcas àti Ìyábọ̀ Òjó ló ń gbá géèmù yẹn. Ó ti yẹn so nísìnyìí many cases ló wà lọ́rùn ẹ̀. So tí Dorcas kan bá sọ pé àwọn fẹ́ bẹ́ẹ̀ yọ kéèsì it does not kò ní kankan ṣe pẹ̀lú àwọn cases tó ti nílẹ̀. God bless you. Ó ti yẹn kò sí nǹkan èmi ń sọ eléyìí to open Nigerians eyes and ears. Do not donate to Ìyábọ̀ Òjó and Dorcas and anybody
don't donate to her, don't donate for anybody, don't donate. Iṣẹ́ tó ń ṣe ni wípé wọ́n máa lọ ń ba tèèyàn jẹ́, wọ́n máa ń stock life out of àwọn èèyàn bó ṣe ṣe fún Mohbad nìyẹn. Ẹ gbọ́ mi, gbogbo bí Mohbad ṣe competition kò ṣe Ìyábọ̀ Òjó, gbogbo bí Mohbad ṣe petition ṣe rí petition yẹn material ni láti dá kéèsì yẹn lé ọrùn Naira Marley allegedly o. Ó ti ẹ̀yin kan tí mi sọ fún yín, petition yẹn Mohbad ò dé police station rí ní gbogbo ìgbà tó wà pẹ̀lú Naira Marley. Mohbad wá lọ competition against Naira Marley àti Sam Larry, of which Ìyábọ̀ Òjó ló ń bú yẹ kiri. Ẹ má gbàgbé pé Dọ́kàsì tó ń gbé kéèsì wá 36 states ló ti ṣẹ̀wọ̀n ní Nàìjíríà o. Ẹ lọ fọkàn balẹ̀, kéèsì pọ̀ lọ́rùn Dọ́kàsì àtàwọn ọmọ ogun Ìyábọ̀ Òjó. Yes, I bought it now. Olaitan, I bought it. The case is already in court. I can't be discussing the case. But I have to let Nigerians know pé ẹ má dáwó fún Dorcas àti Ìyábọ̀ Òjó. Tó o bá fẹ́ sin ọmọ ẹ, tó o fẹ́ gbé òkú ọmọ ẹ sin, má dáwó fún Ìyábọ̀ Òjó àti Dorcas àti anybody tó bá rí wípé wọn ò níṣẹ́ lọ́wọ́. Ta lélẹ̀? Mo rí nǹkan tó sọ pé peace ignore. Ma gba yẹn blocking. Don't you? God bless you. Vicky, God bless you. Ṣé mọ̀ pé ìjọ́ tí Dorcas wá sọ́fíìsì wa. Ṣé rí pé ńgbà yẹn gbogbo yín ẹ mú ẹ ṣe nánánánà mo ní no. Oyè làgbà ń wò. Ṣé bẹ́ẹ̀ náà ni bọ́n egbógun tì mí tó? Bẹ́ẹ̀ náà lolúwẹ̀ ò náà ní ohun tó hun náà máa wò àbí máa ṣọ́ ó ti ẹ̀yìn. So ẹ má gbàgbé o wípé 2024 rẹ o 2024 ni evidence mo fún yín ó ti ẹ̀yìn. So ẹ jẹ́ ká gbọ́ gbogbo allegation tí Dorcas àti Ìyábọ̀ Òjó fi kàn wá. It was Mr. Lawada pity that day. But why all this? Because they need donations. This is how Ìyábọ̀ Òjó and Dorcas strategize for donations. Ẹ̀yin ò tiẹ̀ gbọ́ ni. Ẹ̀yin rẹ anybody látọ̀dọ̀ Lizzy Anjorin kó máa ṣe báyìí. Àwọn ní kéèsì kan ní last week. Dorcas kéèsì tí ó gbé àwọn èèyàn lọ. Ǹjẹ́ orí ká wá tọrọ bárà? Because gbogbo wa la níṣẹ́ lọ́wọ́. Ẹ má rajà lọ́wọ́ anybody tí Ìyábọ̀ Òjó bá ń polówó fún. Tó bá payán dànù ní kò kàn mí. Kò sí anybody tó máa ṣe justice fún yín. Ẹ ní gbọ́ ti tèmi. Ṣé rí àwọn tó ń sponsor wọn? Àwọn ènìyàn máa ń commit crime ní society. Wọ́n ti wá employ irú àwọn eléyìí tó máa ń engage Nigerians so that tí wọ́n bá commit crime against àwọn tó ń tajà fún, gbogbo àwọn eléyìí máa push different narrative so that àwọn tó rajà lọ́wọ́ wọn ò ní rí justice gbà. Mo já yín tán ni. Ẹ bá níbẹ̀ lẹ ti fẹ́ lọ rajà ẹ máa lọ. But Ìyábọ̀ Òjó, Dorcas àtàwọn tí Ìyábọ̀ Òjó ń polówó ọjà fún, they are doing worse behind the camera. So gba ọmọ tó bá wọn change narrative yìí dandan ni kán wá secure wọn fún donation. Ẹ má bínú ẹjọ́. Ìwọ tó bá like ojú mi pè mí o. Tó bá dẹ̀ kojú mi ò tí improve tó ò tí like ó sì lè máa wò mí. But tó bá like ojú mi bó ṣe ń glow láàárọ̀ kùtùkùtù tí kò dẹ̀ sí gbogbo kókó yẹn mọ́ pè mí o. Ọ̀nà yìí tún ní èmi ò bóyá tí mo bá lọ síbẹ̀ wípé ó máa release page tí ó. Okay, ọ̀rọ̀ tó gbé lọ kọ́ọ̀tù rẹ o. Okay, release of page. Okay. Ẹ fún mi 1 minute. Z bá ń gbé lọ Fáríkẹ́.
èmi tí mo ti rò pé Lizzy iṣẹ́ ni mo rò pé Lizzy okay kò sí problem and they use that for donation. no report fún copyright ṣùgbọ́n tí mo dẹ̀ dé ọ̀dọ̀ ẹ̀. okay ṣe ti ń gbọ́ n tí Ìyábọ̀ Òjó àti Dorcas fi ń gba donation ìwọ náà tó bá fẹ́ jèrè ọmọ ìwọ tó ń wò mí àti gbogbo àwọn tí ò sí ń bí tí mo fẹ́ kẹ́ ẹ lọ sọ fún ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ọ̀nì yìí ṣé ọ̀rọ̀ èèyàn tó ṣẹ̀ ni ó ń bá tèèyàn jẹ́ ó ń fi ohun tó o ní tó yẹ kó o fi polówó ọjà ó fi ń bá tèèyàn jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ o tún wá lọ sọ́dọ̀ ẹni yẹn pé kó jọ nǹkan tó fi ń bá títí ẹ̀ jẹ́ kó bẹ́ẹ̀ gbé ẹ̀yin náà ẹ̀ máa Nigerians ọjọ́ òun la fẹ́ gbọ́n irú eléyìí ẹ̀tàn live chat ṣó yẹ kó bá yín bẹ̀ tí Dorcas bá wá ní kẹ́ wá dáwó ṣó yẹ kó o dáa ṣé tó bá ti dáwó fún Ìyábọ̀ Òjó àti Dorcas ṣó máa gbókù ọmọ sin àbó ò ní gbókù ọmọ sin is a question ṣé bẹ́yìn náà ń gbọ́ at least tá a bá sọ pé wọ́n mú yàn lọ kẹ́ẹ̀tù o wọ́n mú yàn lọ station o á jẹ́ pé lórí pọ́n parọ́ mọ́ yàn àbí wọ́n ṣàbúrú fún yàn ìjọ wo ni Yorùbá community di pé ẹ fẹ́ pa èèyàn ẹni tẹ́ ẹ fẹ́ pa àbí ẹ tún wá máa fi gba donation pẹ̀lú irọ́ ẹ wo ohun tí Ìyábọ̀ Òjó àti Dorcas sọ Nàìjíríà dá ẹ gbà wá Nigerian government help us from hand of Ìyábọ̀ Òjó. Don't continue watching us like this. Nigerian government, please help us. Wọ́n ní Ìyábọ̀ Òjó ló ń rẹ́rìn lọ́dọ̀ Dorcas lánàá. Ẹ jọ̀ọ́ ṣé gbogbo yín ti ní evidence yẹn àbí wọ́n ní wọ́n pè mí. Ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́. Ẹ rí pé latest project yìí Ìyábọ̀ Òjó àti Dorcas ló fẹ́ pè é pé ibi tí ń pa Ìyábọ̀ Òjó beyond repair. Ibi tí Ìyábọ̀ Òjó ti lọ ń rẹ́rìn lọ́dọ̀ Dorcas lánàá. Ṣé ẹ bá wa kọ́ tiẹ̀? Àbí story lásán ni ẹ jọ̀ọ́ tẹ́ bá bá kọ́ tiẹ̀ ẹ bá wa send ẹ̀ office line wa ká fi ṣe evidence fáwọn ọmọ Nàìjíríà. Díza èèyàn kì í dúró síbẹ̀ o kẹ́ ẹ lè bá mọ̀ wípé donation Ìyábọ̀ Òjó ń jẹ ẹ rí i pé ìgbà tó di pé wọ́n fẹ́ fi ẹni yìí gba donation Ìyábọ̀ Òjó lọ rẹ́rìn níbẹ̀ ó ti gbàgbé pé àti ìgbàgbé donation tó gbà fún òkú Mohbad àti move on from that. For Ìyábọ̀ Òjó láti lọ máa rẹ́rìn níbi tí wọ́n ti ń conduct donation fún ẹni tó ṣe aláìṣẹ̀ kí ló lè mú Ìyábọ̀ Òjó lọ máa rẹ́rìn níbẹ̀. Ìyábọ̀, what is your sharing ratio? Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ẹ jọ̀ọ́ ṣé ti ní kọ́mẹ̀ntì ibi tí Ìyábọ̀ Òjó ti rẹ́rìn lọ́dọ̀ Dorcas lánàá abẹ́ ẹ̀ ni abẹ́yìn ni o. Tẹ́ ẹ bá ti rí gbogbo ibi tí Ìyábọ̀ Òjó ti ń rẹ́rìn níbi tó ti ń gba donation ẹ jọ̀ọ́ ẹ máa bá wa crop ẹ máa send ẹ sọ́dọ̀ wa. Ẹ já máa gbọ́. ọjọ́ yẹn tí mo ṣe débẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní live stream pé. Ẹ má bínú ilé ẹjọ́ níbi tí donation instrument Ìyábọ̀ Òjó wà yìí donation instrument Ìyábọ̀ Òjó àti Dorcas ilé ẹjọ́ ni ibi tó wà yìí tó ti ń sọ̀rọ̀ àbí ṣe bí tí kéèsì bá ti wà ní court èèyàn máa palẹ̀ mọ́ gbogbo evidence èèyàn máa kó sí court ni. Ṣé Ìyábọ̀ òdẹ̀ bí ti tiẹ̀ ṣé kò yẹ kó educate donation material ẹni ẹ ti mọ̀ pé next one ó máa lọ àlọ́màdé àbí bá lọ ẹ̀wọ̀n àlọ́màdé àbẹ ti wò pé òkè yẹn gan tẹ́ bá ṣe ẹ mọ̀ kó tún máa gbé lọ bòmí. Ìyábọ̀ òdẹ̀ mọ̀ pé tí kéèsì bá wà ní court ẹni kò gbọdọ̀ dárúkọ ẹni tẹ́jọ́ wà ní court. Ẹlẹ́ẹ̀kejì material tó fẹ́ gbé wọnú court
o ò gbọ́dọ̀ sọ síta mọ́ lẹ́yìn tí kéèsì ti wà ní court lọ́wọ́lọ́wọ́. Ìyábọ̀ Òjó ó wá ń rẹ́rìn níbi tí wọ́n ti ń play fídíò yìí. O dẹ̀ mọ implication no tá bá ń jàbí kákúkọ. Ṣé rí ọmọ tí ò bá ti lè ṣiṣẹ́ tó bá ti pàdé àwọn Ìyábọ̀ Òjó á rí wọn bíi mẹ̀sáyà. Ọmọ tí ò bá ti lè ṣiṣẹ́ tó ti pàdánù ayé á rí Ìyábọ̀ Òjó àti Dorcas bíi mẹ̀sáyà. Bọ̀ láàrin èmi àti yín èmi ò lè ṣe báyìí fún ọmọ ọlọ́mọ o. Èmi Lizzy Anjorin èmi ò lè ṣe báyìí fún ọmọ ọlọ́mọ. Dorcas èmi ò lè ṣe báyìí o. Èmi o tó bá gbé ẹni ọmọ tí mo mọ̀ lọ sí court máa educate ọmọ yẹn. Ṣé mọ̀ pé bí Ìyábọ̀ Òjó ṣe ń ṣorí burúkú rèé tó fi pàdánù ní court. Ṣé mọ̀ pé bí Ìyábọ̀ Òjó ṣe ń ṣorí burúkú rèé tó fi pàdánù ní court. Ẹ má wá gbàgbé pé civil ní ti Ìyábọ̀ Òjó yẹn criminal case no pick eléyìí fún. Criminal case ẹ̀ ó dẹ̀ wà lọ́nà tó pọ̀. Ó wà l'Abuja, ó wà l'Èkó, ó wà káàkiri. So even tó bá yọ ìkan ìmí ìtúsí wà ńlẹ̀ fún. Ìyábọ̀, Dorcas, how could you do this to this lady when you know the legal implication? Dorcas, tó dẹ̀ mọ̀ pé ó ti ṣẹ̀wọ̀n rí dáadáa just because ó fẹ́ gba donation àbí ó fẹ́ fà àwọn ọmọ ìgbà donation. Anyway, gbogbo yín tẹ́ bá lọ sọ́dọ̀ Dorcas àti Ìyábọ̀ Òjó n tójú yín bá rí orí náà ni. Àbí àìníṣẹ́ náà ló sọ yín dolórí burúkú láti ilẹ̀. She now glowing since she joined. Kò sí problem. Àwọn Nigerian police náà rí. Thank God pé Dorcas dẹ̀ ní kéèsì l'Abuja. Àwọn Nigerian police ń rí. Kò sí problem. Kan lára àwọn ọmọ tó máa ń bọ̀ ní social media Àbíkẹ́ ó ti wá apologize fún nǹkan. So I had to play along because I was thinking my page would be released. So okay, it is because of that page. Page don't feel okay, it's okay. Ọjọ́ yẹn after the live during live lọ́jọ́ yẹn ló ti sọ pé àyíṣẹ́ wo ló ń ṣe mo máa ra machine fún ẹ mo máa ṣe lápọ̀. Gbogbo ọ̀rọ̀ tí irinṣẹ́ donation Dorcas àti Ìyábọ̀ Òjó ń sọ yìí abẹ́ ẹ̀rá àwọn criminal ń bẹ̀ tí Lizzy committee abẹ́ ẹ̀rí bí Lizzy ṣe ṣẹ̀ ó mà ṣe Yorùbá ìjọ òun la fẹ́ gbọ́n ìjọ òun ni Yorùbá fẹ́ gbọ́n. Ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó àwọn tẹ́ ń sẹ́ndì owó sí nílé gbogbo yín tẹ́ ń dáwó sọ́dọ̀ Ìyábọ̀ Òjó àti Dorcas owó yín tẹ́ ń dá ẹ̀wọ̀ ohun tó fi ń ṣe. Gbogbo yín tẹ́ wá ń dáwó yìí pẹ̀lú ìwà tí Dorcas àti Ìyábọ̀ Òjó ń wù. Ǹjẹ́ tílẹ̀ bá ṣúbọ ọmọ yín ìjó lè kanlẹ̀kùn Yorùbá kankan ṣì fún. Ìyábọ̀ Òjó àti Dorcas wá ń sọ oore di ibi torí pé wọ́n fẹ́ gba donation ló máa ṣe láàlá ọmọ ìṣẹ́ àlọ́ sọ. pé ń lè fún ọ pé. Nítorí àti gba donation Ìyábọ̀ Òjó àti Dorcas wọ́n wá ń sọ ire di ibi wọ́n wá ń po irọ́ pọ̀ wọ́n sọ di jollof rice wọ́n wá ń halẹ̀ Nàìjíríà lọ́wọ́ nítorí donation. Ìyábọ̀ Òjó dẹ̀ palẹ̀ mọ́ òkú ọmọ ọlọ́mọ ó dẹ̀ fi kọ́ bàbá tó bí ọmọ lọ́rùn. Ìyábọ̀ wá jókòó pẹ̀lú ìyá tó ti gbọ́mọ lẹ̀ láti kékeré. Ìyábọ̀ mọ̀ wípé kò sí attachment kankan lára ìyá yẹn pẹ̀lú ọmọ ẹ̀. Bàbá tó jẹ̀yà, bàbá tó ṣe kápẹ́ńtà bíi bàbá Jésù, bàbá tó jẹ́ pé nínú òfin ọ̀la ló fi dátọ̀ ọmọ. Àwọn ìyàwó tí bàbá yìí padà fẹ́ lọ́jọ́ tí wọn ò ní ṣe ọmọ ẹ̀ dáadáa tó máa bọ́ sẹ́yìn tó máa sunkún. Lọ́jọ́ tí bàbá yìí máa ro ohun tó àwọn ọmọ yìí máa jẹ tó máa sunkún kíkorò. Lọ́jọ́ táwọn ẹgbẹ́ bàbá yìí ra mọ́tò tí bàbá Mohbad ra mọ́tò tó tún lọ yáwó pé gbà ìwọ máa lọ school kò tiẹ̀ jẹ́yàn náà ọmọ tó ń bí. Ìyábọ̀ wà ráre kú tọmọtọmọ ẹ̀
àfi tí ò bá sí Ọlọ́run, àfi tí ò bá sí ilẹ̀ ọ̀gẹ́rẹ́. Ìyábọ̀ Òjó wàá ráre kú tọmọtọmọ. Ìyábọ̀ Òjó ẹkún tó ṣòro fi ṣépè fún yàn ní ẹkún tí omi ò jáde àmọ́ téèyàn ń sun sínú. Ìyábọ̀ Òjó tó bá bígba ọmọ á gbókun àwọn ọmọ ìwà bẹ́ẹ̀ nílé. Ìyábọ̀ Dọ́kàsì tó bá bígba ọmọ wa mọ sàárì àwọn ọmọ. Ìyábọ̀ Dọ́kàsì àdàbí tí ń bá ṣẹ̀yìn, àdàbí tó bá jẹ́ pé òtítọ́ lẹ gbé wá sórí cyberspace. We are begging the government to save us from hand of Ìyábọ̀ Òjó and Dorcas. For how long Glory aláìṣẹ̀ máa kú torí Ìyábọ̀ àti Dorcas fẹ́ gba donation? For how long? We beg the Nigerians, we beg the government turned their back, and it's quite unfortunate. We see some police and some judges in Ìyábọ̀ Òjó's conversation, Ìyábọ̀ Òjó's blog, Ìyábọ̀ Òjó's WhatsApp group, helping them to ruin people's life. It's quite unfortunate. Ìwọ Ọlọ́run tó bá jẹ́ pé wọ́n lọ lọ́run ọba kọ́dún yìí tó tán àti Ìyábọ̀ Òjó àti Dọ́kàsì tọmọtọmọ wọn àti gbogbo àwọn tó jọ ń ṣiṣẹ́ burú yìí jẹ́ kó pàdé àgbákò tẹ́mi owó ní ká. Abẹ́ni Ọlọ́run ẹ lè mọ bí mo ṣe fíìl fún bàbá Mohbad tó. Ẹ lè mọ nǹkan tí Ìyábọ̀ ṣe fún bàbá Mohbad. Ṣé rí evidence tó leak yẹn wà láìtàláì ìtorí Lizzy lọ́lọ́run ṣe leak evidence Ìyábọ̀ yẹn. Kò kí n ṣe nítorí Mohbad gan, kò kí n ṣe nítorí bàbá Mohbad, torí Lizzy Anjorin lọ́n ṣe leak secret Ìyábọ̀ Òjó. Ọlọ́run dí àdúrà point Lizzy Anjorin ládé. Ọlọ́run jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé eléyìí ni mo rán sí yín. Gbogbo nǹkan tó ń sọ ẹ̀gbá gbọ́ àbí ó yá àṣírí lélẹ̀. Ìyábọ̀ ó dẹ̀ mú bàbá Mohbad pẹ̀lú àkísà lọ́rùn. Gbogbo ìgbà tí ọmọ ẹ̀ gan rí owó Ìyábọ̀ ó jẹ́ kí Mohbad mọ bàbá ẹ̀, ó ti take over family wọn. Àti àtijọ́ tí Mohbad kú wọ́n ní bàbá yẹn ò ní gàrí lé, ẹ̀dẹ̀ mú òkú yẹn ẹ̀dẹ̀ pín yẹn. Ìyábọ̀ ó wá sọ pé bàbá Mohbad ni ò tí ì fẹ́ sin ọmọ ẹ̀ toró sì ń fi òkú ọmọ ẹ̀ gbowó. Àṣé gbogbo ìgbà tẹ́ ní pé bàbá Mohbad ń wọ aṣọ ọmọ ẹ̀, àṣé wọ́n ló push narrative. Ẹ wo bí Ìyábọ̀ ṣe ń push narrative. Ẹ wo nǹkan tọ́mọ yìí sọ o, ẹ gbọ́rọ̀ tó sọ lẹ́nu. Ṣé gbogbo nǹkan tí ọmọ yìí sọ nísìn, ọmọ new donation material, gbogbo ọ̀rọ̀ tó sọ nísìn, ibo ni Lizzy ti ṣẹ̀ ẹ́? So o wá sọ́dọ̀ Lizzy, o fẹ́ wá gba material tó fi ń búlì àwọn ọmọ ẹ̀, tó fi ń búlì Lizzy, tó fi ń gba donation. Èmi ò ríru eléyìí rí. Yorùbá jọ́ ò lẹ fẹ́ gbọ́n, ẹ gbà wá. Ẹ̀dẹ̀lẹ̀ lọ ń dáwó sọ́dọ̀ Dorcas, gbogbo yín tẹ̀ ń dáwó sọ́dọ̀ Dorcas, ẹ mọ sàárì àwọn ọmọ yín èpè kọ́. Gbogbo yín tẹ̀ ń dáwó sọ́dọ̀ Ìyábọ̀ Òjó, ẹ mọ sàárì ọmọ yín èpè kọ́. Gbogbo yín tẹ̀ ń ṣàdúrà fọmọ Ìyábọ̀ Òjó, wọ́n á gbókù ọmọ tí náà wá bá yín lé. Èpè kọ́ àdàbí ni, èpè kọ́ àdàbí ni. Èmi ò ríru eléyìí rí. Ẹja máa gbọ́ ẹ̀ṣẹ̀ tí Lizzy ṣẹ̀ lọ. Bàbá Mohbad máa sọ̀fà o, bàbá Mohbad máa jẹ̀yà o. Abiyamọ òkú ọ̀rọ̀ ọmọ. Ìyábọ̀ wá jókòó pẹ̀lú ìyá Mohbad tó ti gbé ọmọ lẹ̀ láti kékeré. Ìyábọ̀ wá ro fámìlì yẹn, gbogbo ọmọ tí bàbá Mohbad fi ebi inú tó fi tọ́, ó wá dì sónú bàbá Mohbad lójú ayé ẹ̀. Ìyábọ̀ wá rárá kú tọmọtọmọ ẹ̀, wàá ráre kú tọmọtọmọ ẹ̀ Ìyábọ̀ Òjó, wàá ráre kú tọmọtọmọ ẹ̀ Ìyábọ̀ Òjó. Ó burú, ìkànnì ẹ̀, ìkànnì ẹ̀. Bí ebi ò ní bí lè ṣe, I cannot do it ní ayé mi. Ó wá jókòó pẹ̀lú ìyá tó ti gbé ọmọ lẹ̀, innocent woman.
ńgbà tó jẹ́ pé ìyá Mohbad kò sí bí ìyá Mohbad ṣe lè ṣe ọ̀rọ̀ ọmọ tó lórí Mohbad ẹ lè fi wé ọ̀rọ̀ ọmọ tí bàbá Mohbad ṣe ọmọ tó kú sínú ilé ìyá Mohbad wá ní ẹ bá mi wá náírà lẹ́yìn tọmọ tiẹ̀ tún kú ó wá tìmọ̀ pẹ̀lú Ìyábọ̀ Òjó wọ́n tún mú ọmọ mi wálẹ̀ ìyá Mohbad nǹkan tó ṣe fún náírà yẹn tó bá jẹ́ wípé níwájú Ọlọ́run ọba náírà ò ṣèkà fọmọ ẹ̀ ṣé o mọ̀ pé o ti dájọ́ tó dẹ̀ máa kó ẹ bá mi wá náírà Ìyábọ̀ Òjó wá ṣe báyìí ẹ bá mi wá náírà ni ìyá Mohbad gbogbo ìgbà tó ń ṣe bá mi wá náírà o mọ̀ pé Ìyábọ̀ Òjó ti lọ open WhatsApp tí ò fi ẹ́ sí kò fi bàbá ọmọ ẹ̀ sí kò fi ọmọ ẹ̀ kankan sí Ìyábọ̀ dẹ̀ ti ń gba donation mo dẹ̀ wọ́n ní tó ìyá Mohbad mo wọ́n ní tó Ìyábọ̀ máa sọ fà Mohbad o Ìyábọ̀ máa sọ fà ó máa sọ fà Mohbad ó máa sọ fà bàbá Mohbad o ṣe ẹran tí olóṣèlú kan tó ń tẹ̀lé wọn kiri ńgbà yẹn ẹran tí olóṣèlú yẹn ẹ má gbàgbé pé Gistlover ló kọ́kọ́ blog olóṣèlú yẹn olóṣèlú tó ń tẹ̀lé wọn kiri ńgbà tó ń gba kíní fún Mohbad Gistlover ló kọ́kọ́ ń búlì máa yẹn Gistlover ló kọ́kọ́ sọ status máa yẹn Gistlover ló release video máa yẹn pé ó abuse ọmọ kan níbi tó ti ń toko rọ́bà ṣe é rántí kẹ́ ẹ lè bá rí wípé Gistlover ní àwọn victims ẹ̀ tó máa ń bá tìyàn jẹ́ Ìyábọ̀ máa yẹn Gistlover ló kọ́kọ́ dọ̀tí máa yẹn tó bá yín méjì máa yẹn jẹ́ tó rìlísì máa yẹn bí tó ti ń jà síbi oko rọ́bà Ìyábọ̀ báwo ni máa yẹn ṣe end up pẹ̀lú ẹ̀ Ìyábọ̀ máa yẹn mi tí wàá ṣe kéèsì ẹ o jẹ́ kí n ṣe kéèsì tí mo ṣe lọ má jẹ́ kí n ti kéèsì wọ kéèsì ẹ ń bọ̀ lálẹ́ yẹn play later. I was arrested by former actress Lizzy Anjorin, a colleague in the industry, Torí blogger ni Lizzy Nobad, my fellow blogger. She's also a blogger. I was arrested by my fellow blogger, Lizzy Anjorin. Torí pé I went to a mall sometimes that very report page to me and unknowingly to me, èmi rò bóyá tí mo bá lọ síbẹ̀ wípé ó máa release page tí ó report fún copyright. Ṣùgbọ́n tí mo dẹ̀ dé ọ̀dọ̀ ẹ̀ lọ́jọ́ yẹn tí mo ṣe débẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní live stream pé ìkan lára àwọn ọmọ tó máa ń bọ̀ ní social media Àbíkẹ́ ó ti wá apologize fún nǹkan. So I had to play along because I was thinking my page would be released. So ọjọ́ yẹn after the live during live lọ́jọ́ yẹn ló ti sọ pé àríṣẹ́ wo ló ń ṣe mú ara machine fún ẹ máa ṣe dápọ̀. Actually she promised to buy me a industrial machine. Mo sọ pé no manual machine ni mo fẹ́ mo sọ fún lọ́jọ́ yẹn pé manual machine ni mo fẹ́ industrial machine. So ìgbà tó wá off camera ọmọ ẹ̀ Àríkẹ́ fíhe Àríkẹ́ wá sọ fún mi pé kó gba fóònù lọ́wọ́ mi pé mo máa record gbogbo nǹkan tí mo wá tó máa ń sọ pé spy ni. So that day they seized my phone lọ́jọ́ yẹn wọ́n kọ́kọ́ check ẹ̀ pé ṣé mi ò máa record everything. So ọjọ́ yẹn she now seized my phone off camera. She was not like Àríkẹ́ o wípé òun máa ṣe nọ́mà fún mi wípé owó tí òun fẹ́ fún mi àti machine yẹn pé anybody tó bá ti wá fún òun ní social media ni kí n máa bá òun wá fún wípé wọ́n máa hard mi sínú group warriors. Wọ́n á sọ pé mo ti gbọ́ mà wípé kọ́ ṣàbàmì sí péjì ó ní kí n má wọlé pé kò lè parọ́ alẹ́ rí lọ́wọ́ ṣé ìwà máa sọ pé rọ́ọ̀lù kò lè parọ́ ó máa ṣí péjì nígbà tí ó bá ti máa dé ilé. People were hailing her that she's smart on her comments. Ìyábọ̀ Òjó nìyẹn ṣé kán wá sọ pé ṣé kán wá ló dọ̀ ni wọ́n bá sọ pé ó dọ̀ ṣọ́ máa gba donation. Àwọn Ìyábọ̀ group wọn nìyẹn àwọn ibi WhatsApp group náà ti wá wọ́n ti ń hèlì ẹ̀yẹn
So sọ pé òun máa fún mi ní owó every month yóò kó sọ in particular iye tó máa fún mi ní every month ó ní òun máa fún mi lówó every month àwọn fans ẹ̀ náà pé wọ́n máa ṣe normal fún mi ní pé kí n má wọlé pé òun máa sexu problem but ó specify pé especially. The case is in court, so I will not analyse it. I just want to play it because of Dorcas and Iyabo Ojo, because of their donation scheme. Mi ìfẹ́ kó lọ dáwó síbi tó ti máa gbókùn ọmọ sí. Mi ìfẹ́ kégun jà yín. That is the reason. Ibi ìbá ẹ̀kẹ́dẹ̀ ni orí tí Gloria News àti ọ̀dọ̀ Mega Testimony ló wà. So àdọ̀dọ̀ Dorcas ìyẹn Dorcas tí wọ́n lẹ wanted fún tán wá. So Dorcas náà dé admit òun àti Dorcas náà dé jọ admit. So ti yẹn pa àwọn jọ mọ́ra wọn. So don't expect me to say anything. Everything she said kò lè parọ́. We are in court, so I will not say anything on it. I'm just doing this láti sọ fẹ́yìn èèyàn pé don't donate. Má fẹ̀mí ọmọ ẹ kú. Má fẹ̀mí ẹ ìwéwu, don't donate. Don't donate. In fact, jẹ́ kó jẹ́ èèwọ̀ fún ẹ láti donate sọ́dọ̀ Dorcas àtọ̀dọ̀ Iyabo Ojo. Àti gbogbo cases tó bá mọ ìdí ẹ̀ tó bá fẹ́ dáwó o lè dáwó fún aláìsàn tí ó tọ̀dọ̀ Dorcas àti Iyabo Ojo wá. O lè dáwó fún àwọn tí wọ́n nídìí ìrànlọ́wọ́ bóyá abarapá àwọn tí ò lójú tí ò lẹ́sẹ̀. Jẹ́ kó jẹ́ kíní fún èèwọ̀ fún ẹ láti dáwó fún ẹni tó ní ọwọ́ méjì ẹsẹ̀ méjì ojú méjì. Má dáwó. Then tó bá fẹ́ ṣèrànlọ́wọ́ go straight sẹ́ni tó nídìí ìrànlọ́wọ́ yẹn. Má dáwó through Iyabo Ojo àbí Dorcas. I'm just exposing Iyabo Ojo and Dorcas how they manipulate people. Bí Iyabo Ojo àti Dorcas ṣe máa ń fi aburú san oore nítorí àti gba donations. That's why we are playing this. Iyabo Ojo ipe kí máa wá fún Iyabo Ojo kí máa ṣé kò lè parọ́. Iyabo Ojo tó sọ ṣebí Iyabo Ojo tó fi òkú Mohbad gba donation. Àbí Iyabo Ojo tó wá kúrò fún èmi àti yín bí báyìí pé Lizzy ló gbé Fọlá lọ kóòtù. A dẹ̀ ní pé kó bá wa post charge sheet. Iyabo Ojo dẹ̀ post charge sheet dọ́là. Àbí Iyabo Ojo yẹn kọ́ ló ń sọ ọ̀rọ̀ ẹni ṣebí Iyabo Ojo yẹn ló ń sọ. Spirit Nation, which one is we are telling you? Okay, kí n mú nígbà yẹn àbí kó rí bí gba donation. Ṣé kò dá bí mo ṣe dáadáa? Kò dá bí mo ṣe fi oore sun aburú tó ṣe fún mi níwájú Ọlọ́run àti níwájú ènìyàn. Gbogbo aburú kọ́ là ń fa aburú san. Nígbà míì wàá fi oore sun aburú kọ́tẹ̀ ẹ lè jẹ̀yà níwájú Ọlọ́run. Get it straight, I'm not a dumb person. Mo ò ṣe evil bí Iyabo Ojo. Mo ò ṣe olórí burúkú èèyàn bí Dorcas. Mi ò ṣe àwáyé má ṣe eré bí Esabod. Dídà ló dà lọ́mọdẹ́gbẹ̀. I want you to know that about me. I'm not a bad person and I can never be. Ó ti yé yín. Téèyàn bá ń ṣaburú, ẹ̀tọ́ yín ni kẹ́ fún ní benefit of doubt. Ẹ kọ́kọ́ wò pé kí ló mú ẹni máa ṣaburú. You try your best níwájú Ọlọ́run àtènìyàn. Ńgbà tí Iyabo Ojo gbé Fọlá wá gba donation. Ọ̀pọ̀lọpọ̀ yóò mọ̀ pé mi mò ń sanwó lé Fọlá náà. Abẹ́ mọ̀, mọ̀ náà. Ọ̀pọ̀lọpọ̀ yóò dẹ̀ mọ̀ pé mi mò ń fún Fọlá àtàwọn ọmọ ẹ̀ ló ń jẹ. Ọ̀pọ̀lọpọ̀ yóò mọ̀. Àná ọ̀pọ̀lọpọ̀ yín lọ dáwó sọ́dọ̀ Dorcas. Ó dẹ̀ ń fowó yín kọ́lé. Àbí ọ̀pọ̀lọpọ̀ yín lọ dáwó síbẹ̀. Ẹ̀yin ò dẹ̀ nílé lórí ẹ̀ nílẹ̀. Àmọ́ Dorcas padà wá ń fowó yín. Ó fi ń kọ́ bọ́ngálò, ó fi ń kọ́ chálángá kiri. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ṣépè tó lọ́dọ̀ Dorcas ṣépè mú mi. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ṣépè tó lọ́dọ̀ Gistlover àti Iyabo Ojo ṣépè mú mi. Ẹ̀yin tẹ́ ń ṣépè fún mi lè pé mú. Torí àdàbíjà ò jẹ́ pé. So don't blame me that you told me that. No, that is who I am. When I married my husband, I married my husband. Pẹ̀lú inú kan, mi ò fẹ́ ọkọ mi nítorí owó àbí nítorí material things. Mo fẹ́ ọkọ mi nítorí wípé mo believe pé this man, the future is bright. Together with him. Ilé ayé tẹ́tẹ́ ni. Ilé ayé tẹ́tẹ́ ni. But make sure pé tẹ́tẹ́ tó ń gbá sí positive side. Always be positive about people. Ìjọ tó wá tí bá tì mọ́lé ẹ̀yin yìí kan náà lè máa ní tán ẹ ti ní nǹkan títẹ́ pàlà bí ò ṣe kọrin fún. So don't twist it. Ó ti ẹ̀yin tó bá hàdì fún yín láti sọ fún abatẹnijẹ́ pé ìkà ni ẹ́ ẹ̀yin náà á fi aburú gba aburú tọmọtọmọ yín. Wo èmi Lizzy Anjorin mo ò ní bá yín sí níbi tó ti ń ṣaburú. Ní kéèsì bàbá Mohbad
mo ò mọ bàbá Mohbad ní rírí mo dúró ti pa ni ńgbà táwọn tó ń tẹ̀lé bàbá Mohbad kọjú ìjà sí mo dúró ti pa ni lọ́jọ́ tí mo rí wípé lọ́ọ̀yà tí bàbá Mohbad lọ lò lọ́ọ̀yà àwọn Ìyábọ̀ Òjó àwọn Gistlover lọ́hùn ni lọ́ọ̀yà àwọn Fọlá ni ṣé mo bínú sí bàbá Mohbad mi ò bínú mo jáde létà mo ní bàbá Mohbad kéèsì yìí mi rò pé ó ṣọ̀ fún ipẹ́ máa wí ni ẹ̀ o torí lọ́ọ̀yà tẹ́ ń lò báyìí ni mo sọ níwọ̀nba mo dákẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ wà lórí social media pápá ẹ̀yin Yorùbá Lizzy Anjorin ò ṣẹ̀yìn kò ròyìn bọ̀ nítorí pé ẹ ríra yín nínú Ìyábọ̀ Òjó irú ìwà tí Ìyábọ̀ Òjó àti Dorcas ń wù lẹ́yìn náà wù ẹ nígbàgbọ́ nínú ara yín pé lè jẹ́yàn lẹ ṣe ń tẹ̀lé Ìyábọ̀ àti Dorcas yéètì ìṣẹ̀dá aláìṣẹ̀ ẹ dẹ̀ jẹ́rí ẹ lórí ara yín àti lórí àwọn ọmọ yín so don't get it twisted I have done my part gẹ́gẹ́ bí obìnrin rere gẹ́gẹ́ bí ìyá rere gẹ́gẹ́ bí ọmọlúàbí gẹ́gẹ́ bí olóyè ní Nàìjíríà gẹ́gẹ́ bí ẹni tínú ẹ̀ dá ẹ má gbàgbé wípé àtijọ́ tó ti lọ mi ò snap ẹ̀ àbí kí n wá post fọ́tò ẹ̀ níbi tó ti wà lẹ́wọ̀n àbí tó ti fọ́n kọ̀fì sí lọ́wọ́ àbẹ̀rẹ̀ ẹni blogger kankan kó post ẹ̀ ibi tẹ́ ti máa mọ̀ pé èèyàn gidi ni Lizzy nìyẹn tó bá jẹ́ pé Ìyábọ̀ Òjó ni gbogbo bọ́ egbe ló máa snap á tún san one cuff á tún tẹ̀lé lọ sẹ́wọ̀n á tún snap ẹ̀ Ìyábọ̀ Òjó máa ṣe bẹ́ẹ̀ nítorí pé Ìyábọ̀ Òjó ò jẹ́ nǹkan kan nínú ayé nítorí pé Dorcas ò jẹ́ nǹkan kan nínú ayé ilé kíkọ́ làwa fi ń ṣe validation bí aṣọ wíwọ̀ káwọ̀ dáyà káwọ̀ gold làwa fi ń ṣe validation even pẹ̀lú bó ṣe ṣẹ̀mí tó Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà tó bá jẹ́ pọ́nà tó fẹ́ tọ̀ nìyẹn kó continue àwọn Dorcas tó tọ̀ lánàá àwọn Ìyábọ̀ Òjó tó tọ̀ lánàá àwọn Esabod tó tọ̀ lánàá Sọjí tó tọ̀ lánàá so tí kò bá sí nǹkankan ogun àbí nǹkankan tó ń ja èèyàn ò ní sọ wípé ibi ìbàjẹ́ ni tí ò ṣẹ́ ló fẹ́ dúró sí so èmi ò kò kàn mí I've done my own so ẹjẹ́ máa bá lọ. àtọ́jọ́ tí mo ti délé mi ò never for once wá fún Ìyábọ̀ Òjó fún Lizzy rẹ̀ so mo wá di ọ̀tẹ̀ ní ìgbà. tẹ́lẹ̀ bá mo bí Ìyábọ̀ Òjó ṣe ń change narrative kò wá fún Ìyábọ̀ Òjó rí ṣẹ̀dẹ̀ mọ̀ pé Ìyábọ̀ Òjó yẹn ọpẹ́lọpẹ́ lára wa Nàìjíríà tí ó bá sọ pẹ́lọpẹ́ Ìyábọ̀ Òjó bóyá Mohbad wá sí wà láyé tí ó bá sọ pẹ́lọpẹ́ Ìyábọ̀ Òjó bóyá àbá má mọ̀ pé Mohbad ní royalty tí ó bá sọ pẹ́lọpẹ́ Ìyábọ̀ Òjó Naira Marley ò bá má ṣubú tí ó bá sọ pẹ́lọpẹ́ Ìyábọ̀ Òjó bàbá Ìjẹ̀ṣà ò bá má lo ẹ̀wọ̀n ṣé mọ̀ pé Ìyábọ̀ Òjó yẹn ti ṣoore tó pọ̀ nílẹ̀ Nàìjíríà Nigerians tí Ìyábọ̀ Òjó àti Dorcas bá mú wá fún yín use your brain. ṣe rí pé Ìyábọ̀ Òjó ló ń ṣe gbogbo àwọn kìnìún yẹn láti lẹ̀ tábàṣà máa sọ̀rọ̀ tí o bá fẹ́ rúùtù fún yàn tó bá fẹ́ gbèjì yàn á jẹ́ ẹni tó contribute dáadáa sí society mo dẹ̀ wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lásìkò tí WhatsApp group Ìyábọ̀ Òjó tó tú síta bó ń fi òkú ọmọ ọlọ́mọ gba donation àsìkò yẹn lélẹ́yìn náà jáde tó sọ wípé èèyàn Ìyábọ̀ Òjó lòun ọmọ Ìyábọ̀ Òjó lòun kódà òun gbádùn Ìyábọ̀ Òjó ní Ìyábọ̀ Òjó tí wọ́n ṣe wá l'Àbújá ṣe rí wípé Ìyábọ̀ Òjó ló ń bridge gbogbo àwọn people yìí àti Dorcas ó ń sọ̀rọ̀ ń pa ọba small kò lè parọ́ ẹ jẹ́ má gbàgbé àwọn tí Ìyábọ̀ Òjó ń polówó fún ẹ má ralẹ̀ níbẹ̀ tó bá ralẹ̀ níbẹ̀ Ìyábọ̀ Òjó ti ní irú àwọn eléyìí rẹpẹtẹ tí wọ́n ní jẹ́ kí voice ẹ lọ sókè in case tán bá pa ẹ́ dànù má là sọ fún ẹ o má ra ilẹ̀ má ra aṣọ má ra kankan lọ́wọ́ àwọn tí Ìyábọ̀ Òjó ń polówó fún this is how they operate Ìyábọ̀ Òjó àtàwọn tó ń polówó fún wọ́n mọ̀ operate báyìí because tẹ́ bá rajà lọ́dọ̀ àwọn tí Ìyábọ̀ Òjó ń polówó fún wọn ò kí ń deliver they don't deliver and this is how they will push narrative wọ́n bá pẹ́ wọn pẹ́ dànù ìwọ kọ́ làkọ́kọ́ ìwọ kò dẹ̀ lè jẹ́ gbẹ̀yìn orí ẹ ló ní pé ó máa ṣẹ̀sín nìyẹn
ra ilẹ̀ lọ́wọ́ àwọn tí Ìyábọ̀ Òjó ń polówó fún. It is very important. Má ra ilẹ̀ ń bẹ̀. Má ra anything lọ́wọ́ àwọn tí Ìyábọ̀ Òjó ń polówó fún. Gbogbo brand tí Ìyábọ̀ Òjó ń polówó fún, don't go near them. Iṣẹ́ táwọn eléyìí ń ṣe ni wípé tó o bá ti sanwó síbẹ̀, àwọn eléyìí ló máa push narrative. O bá sọnù, wọn ò bá ẹ̀ pẹ́ dànù, wọn ò bá fìbọn fún ẹ lórí, àwọn eléyìí ló máa change narrative. O ṣáà rí bí Ìyábọ̀ Òjó ṣe ń kúkú narrative ní WhatsApp group wọn, àbí wà lóòrí. Má ra anything lọ́dọ̀ àwọn tí Ìyábọ̀ Òjó polówó fún. Ó ti yẹ etí ara ẹ ló fi ń gbọ́. Mo create awareness tó ẹ bá wa sọ fún gbogbo àwọn èèyàn yín, ẹ bá wa sọ fún àwọn èèyàn yín. Àṣírí Ìyábọ̀ Òjó ti tú o. Ìdí tí wọ́n dẹ̀ ṣe ń sponsor Ìyábọ̀ Òjó kò pé méjì, nítorí pé gbogbo owó tẹ̀ ń dá láti ra nǹkan lọ́dọ̀ àwọn tí Ìyábọ̀ Òjó ń polówó fún, wọn ò ní deliver o, wọn ò ní deliver o. Tó bá dẹ̀ ti sanwó tó, àwọn ilé gbọ́dọ̀ lọ engage àwọn èèyàn lórí cyberspace. Ìgbà tí mo sọ fún yín pé ọlọ́pàá ẹnirọ́ mò ń pa, mo sọ fún yín pé wọ́n láwọn adájọ́ tó ń lò ẹnirọ́ ni mò ń pa, àṣírí padà tú àbí òtù. Ọjọ́ tí mo ń sọ ẹ̀rù pérọ́ ni mò ń pa. Tẹ́ bá lọ wo time tí Mohbad kú sí, ẹ lọ get ẹ, ẹ lọ check ẹ, ẹ lọ sórí Google, ẹ lọ wo date tí Mohbad kú. Àwọn tí Ìyábọ̀ Òjó ń polówó fún, wọ́n ní issue o, wọ́n ní issue tó dẹ̀ jẹ́ pressing issue, tó jẹ́ national issue gidi. Gbogbo ìgbà yẹn ikú tó pa Mohbad àmọ́, gbogbo ìgbà yẹn náà lítà social media pẹ̀lú ọ̀rọ̀ òkú Mohbad. Má ló gbọ́ o, má ní pé o gbọ́, má ní mi sọ fún ẹ o. Má sọ fún ẹ pé àwa ò sọ fún ẹ o. Ẹ lọ wo date and time, ò kí ń parọ́. Ẹ lọ sórí social media, ẹ lọ wo date tí Mohbad kú. Kẹ sọ pé brand wo ni Ìyábọ̀ Òjó advertise for. Kẹ wo time yẹn, kẹ wá kà nípa wọn. Kẹ wá kà nípa wọn. Àsàgbà tí Mohbad kú yẹn, there is a pressing issue concerning lára àwọn brand tí Ìyábọ̀ Òjó tó ń polówó fún. Ẹ ń gbọ́ mi o. So tó bá lọ ra nǹkan lọ́dọ̀ tí Ìyábọ̀ Òjó ń polówó fún, n tó bá ṣẹlẹ̀ sí ẹ kò kàn wá o, kò kàn wá o, ò ní là sọ fún ẹ o. tí Priscilla tó ṣe wedding tí mo post picture Ìyábọ̀ Òjó sí orí page tí mo sọ yìí pé congratulations to you on your daughter's wedding tí mo ṣàdúrà, mo tún post video wedding Priscilla náà. That was when she now sent me message pẹ̀lú fake account wípé. Ṣé o dẹ̀ ṣọ́ pé kí n ṣe àwọn tó wá padà gbà ẹ́ lẹ̀ ló sẹ̀dẹ̀ ní message. Ẹ̀yin tó kù tẹ́ ẹ̀ ṣe blogging ẹ ṣáà rọra. Ẹ ṣáà rọra. So èmi Lizzy Anjorin ni màá wá jókòó máa lọ sẹ́ndì. Gbogbo ẹ̀ náà ni ilé ẹjọ́ máa rí, àgọ́ ọlọ́pàá máa rí pẹ̀lú time and date. Honestly, even the video was credited by Dorcas, okay, and posted. Kí ló dé gangan? Èwo ni kí ni mí ní kí ló dé gangan? Ṣé kò kí n ṣe good evidence lọ́dọ̀ Nigerian police? Wọ́n ní Ìyábọ̀ tún wá comment ẹ́. Wọ́n ní Ìyábọ̀ tún wá comment síbẹ̀. Gbogbo àwọn nǹkan yìí lọ́jọ́ tí èèyàn kọ́kọ́ gba bail. Ṣó ẹ̀yin èèyàn ṣó possible ṣá? Lọ́jọ́ tó kọ́kọ́ gba bail èèyàn. Lọ́jọ́ tó kọ́kọ́ gba bail. First bail lẹ́yìn tí èèyàn ti lọ ẹ̀wọ̀n. First time tó bá gba bail èèyàn. Ṣé èèyàn máa ń ṣe? Àmọ́ kan tí àwọn tó ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Ìyábọ̀ Òjó. Àwọn tí Ìyábọ̀ Òjó ń polówó fún àmọ́ kan tẹ́jọ́ promise ara yín. Ìyàtọ̀ àwọn ọmọ ìjọba kò ní ṣe. Sọjọ́ yìí tó ṣe send message yẹn fún mi pé ọ̀dà lè ní pé ọ̀tá mi máa ṣe orí burúkú ní ìdílé kọ̀ọ̀kan. Mo tún send message náà sí ní WhatsApp náà. Ẹ má gbàgbé pé gbogbo fídíò yìí wọ́n fẹ́ change narrative fún Mohbad ni o.
tó bá lọ ralẹ̀ àbó lọ ra nǹkan kan lọ́dọ̀ àwọn tí Ìyábọ̀ Òjó ń polówó fún wọ́n bá ti pa ẹ́ dànù pé ẹ máa push narrative rẹ̀ lọ wo kéèsì tó ṣẹlẹ̀ nígbà tí kéèsì Dúmàtà ṣẹlẹ̀ lọ gúgù kéèsì Dúmàtà wo déètì tí kéèsì Dúmàtà ṣẹlẹ̀ kó wá lọ gúgù àwọn tí Ìyábọ̀ Òjó ń polówó ọjà fún ayé ẹ tí kéèsì Dúmàtà ṣe ṣẹlẹ̀ àwa ní sọ pé àsọ fún yín bí tó bá wọn ní kẹ́ ti lọ ra nǹkan ṣùgbọ́n avoid àwọn tí Ìyábọ̀ Òjó bá ń polówó fún there is more to it. Another fake account pẹ̀lú another WhatsApp line náà WhatsApp line yẹn ó padà link mọ́ TikTok account wọn tí mo rí tí mo ti gbàgbé orúkọ TikTok account yẹn lọ picture ẹ̀ ni wọ́n fi ṣe profile TikTok account yẹn wọ́n fi ṣépè fún mi nínú profile pé ẹ̀yin ọ̀dàlẹ̀ ẹ̀yin kìnnìkan mo dẹ̀ sọ pé mi ò lè máa gbọ́ ọmọ lọ́mọ ṣépè fún yín so since then àtìgbà yẹn ni wàhálà yẹn ló ti bẹ̀rẹ̀ ní àárín àwa méje tí àwọn jagunjagun tó ìgbà tí mo délé nígbà yẹn tó sọ pé máa hàn mí sínú WhatsApp group yẹn mo sọ pé mi ò fẹ́ WhatsApp group pé mi ò join lẹ́yìn WhatsApp group so ṣùgbọ́n. abẹ́rẹ́ bí Ìyábọ̀ Òjó ṣe ń change narrative àfi WhatsApp group náà láì gba donation abẹ́ẹ̀rí ọlọ́run má ṣe wá lórí burúkú ẹ̀dá WhatsApp group àwọn tó máa wà ní WhatsApp group yẹn ṣáà lè ra lẹ̀ ní California àmúkọ̀ ń bèrè ní mi níwọ̀n WhatsApp group yẹn láì gba donation ọlọ́run ṣàánú wa no hang around now máa máṣọ yẹra máa faṣọ para wẹ́rẹ́wẹ́rẹ́ kí n kàn máa rojọ́ dànù láàárọ̀ yìí. mi mọ ni pé tí mo bá ti ṣiṣẹ́ fún mi so nísìnyí the main problem ni pé iṣẹ́. irú iṣẹ́ wo ṣé sales girl ló fẹ́ bá mi ṣe ni torí gbogbo èèyàn mọ̀ pé mi ò gba ti social media bẹ́ẹ̀ yẹn gbà tí mi níṣẹ̀dá ọmọ ọlọ́mọ fi gba donation WhatsApp group kẹ̀ ṣiṣẹ́ iṣẹ́ wo ló ṣe anyway máa gbẹ́rìí ẹ lọ síbi tó ń gbé lọ ọlọ́run ṣàánú wa má jà ṣèyàn ṣoore ṣe fún kò ń ṣoore máṣíìnì o oore ìjọ tó wà ní o ọlọ́run má jà ṣe so ẹ̀yin náà ẹ máa gbọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ṣẹ́ni tó wó ṣoṣo tó ra máṣíìnì fún yàn láwa lòun fẹ́ adẹ sí WhatsApp group níwájú ọlọ́run àti ènìyàn àtọjọ́ tí ò ní sí ayé mọ́ ẹni tó wó ṣoṣo pé gbà lọ ṣoríire a tún wá sọ pé wá join mi wá lọ bá mi búyàn does it make sense? so tó bá gbàyàn mọ̀ràn pé lọ máa ṣiṣẹ́ má bà tèèyàn jẹ́ mọ́ kàkà kó o ṣaburú tó bá yẹ pé rò ló ń wá ó yá máa ṣe dáadáa báyìí so that àwọn èèyàn ńláńlá lè wá ẹ wá wọ́n á rí pé èèyàn gidi ni ẹ́ n tó sọ mí dèèyàn lórí cyberspace yìí ò ju wípé mo dúró sórí òtítọ́ ẹni mo máa ń sọ dáadáa nípa àwọn èèyàn let me be sincere with you mo máa ń sọ dáadáa nípa àwọn èèyàn n tó sọ mí dèèyàn nìyẹn o ṣẹ́ni bí ṣe máa ń sọ dáadáa nípa àwọn èèyàn yẹn ó máa ń jẹ́ kí àwọn olówó ṣẹ́rí tó bá sọ dáadáa nípa olówó àwọn olówó máa wá ẹ wá tó bá sọ dáadáa nípa Ìyábọ̀ Òjó àwọn tó padà máa bá titi ẹ jẹ́ fi ẹ gba donation ló máa wá ẹ wá torí pé Ìyábọ̀ Òjó ti sọ Nigerian youth ó ti sọ wọ́n di cartel tán believe pé ẹni tó bá ti níláárí gbọ́dọ̀ lọlẹ̀ wọ́n gbọ́dọ̀ tó sẹ́yìn òun káwọn lọ máa bá tèèyàn jẹ́ gba donation ó ti yé so tí n bá wá fi ìrírí ayé tèmi gbẹ́ anybody mọ̀ràn pé máa ṣe dáadáa má bá tèèyàn jẹ́ gbogbo àwọn èèyàn ńláńlá tí wọ́n bá ẹ rí pé ńgbà tá fọ́jú gbé voice mi síta the same thing la fọ́jú tí mo sọ wípé àwọn tẹ́sàbọ̀dù bá tí wọ́n jẹ́ ẹ máa sọ dáadáa ń pa wọn torí ilé ayé yìí ojú méjì ló ní téèyàn kan bá ń ba téèyàn kan jẹ́ ìwọ mìíràn máa tún ṣe tó bá ti rí pé nìyẹn ò ṣe ṣé ẹni tí wọn ò mọ̀ ẹni tí ò ní followers ló fẹ́ sọ dáadáa nípa mi táyé máa gbọ́ àbí ṣé ọwọ́ tèmi dáadáa ló máa sọ nípa mi táyé máa gbọ́
let's be sincere. Tí àwọn ọmọ yìí bá gbé irọ́ wá fi gba donation, Nigerians, Yorùbá community, ẹ máa ro ọpọlọ yín. Ṣé ẹni tá yé ò mọ̀, ẹni tí kò ní voice nínú ayé, ẹni tí ò jẹ́ nǹkan kan nínú ayé, lèmi máa wá order pé kó wá sọ dáadáa nípa mi. Èèyàn mélòó ló ń wò, èèyàn mélòó ló mọ̀, ibi mélòó ló ti fẹsẹ̀ sí, dáadáa mélòó ló ti ṣe nínú ayé, oríire mélòó ló ṣe. Ẹni ni wípé tí n bá sọ pé kó máa sọ dáadáa nípa mi, kò sí dáadáa tó lè sọ nípa mi. Ẹ rántí pé kò sáwọn tó lè patronize mi lórí platform ẹ. Yes or no? Ẹ máa wò pé abáwo ni Lizzy ṣe máa ń ká wọn because mo ní ọpọlọ, mo máa ń ronú. Ṣé mọ̀ pé gbàtọ́rọ̀ bàbá Mohbad ṣẹlẹ̀ mí nìkan mo dúró fún bàbá Mohbad tí mi ò yẹsẹ̀. Kò tiẹ̀ sí celebrity kankan lẹ́yìn bàbá Mohbad. Èmi nìkan ni celebrity tó dúró fún. Èmi nìkan, kò sí celebrity kankan. Nígbà tí wọ́n wá gbé voice bàbá Mohbad jáde tí àwọn kan tí wọ́n yẹsẹ̀. Nígbà tó ní bàbá Mohbad wo aṣọ wọn ẹ̀. Gbà tó yá ó paint bàbá Mohbad pé ó ti láìkì owó jù. Mi ò yẹsẹ̀ torí n tí mò ń bè lọ́wọ́ ara mi ni wípé ẹni tẹ́ ẹ pa ọmọ ẹ̀. Ẹ ṣe máa sọ fún mi pé ó láìkì owó jù. Nígbà tẹ́ ẹ pa ọmọ ẹ̀ tán, owó òkú ọmọ ẹ̀ ẹ tún wá fi petition ẹ̀ sálágbọ̀n. Ṣé pé mo kọ́kọ́ sọ̀rọ̀ ẹ fún yín pé níbo lẹ ti fẹ́ kí bàbá Mohbad rí owó tí òun náà bá gba donation? Ta ló kọ́kọ́ bẹ̀ sí ní gba donation? Àbí ṣé rántí mo bẹ̀ lọ́wọ́ yín jọ ẹ, mo ní ta ló kọ́kọ́ bẹ̀ sí ní gba donation? Àwọn Ìyábọ̀ Òjó ló kọ́kọ́ gba donation. Nígbà táwọn Ìyábọ̀ Òjó bẹ̀ sí ní fi òkú Mohbad gba donation, kí ni ó mú nínú owó yẹn lọ report bàbá Mohbad sálágbọ̀n fún? Gbogbo ìwà tí Ìyábọ̀ Òjó wù lórí kéèsì Mohbad is enough láti question Ìyábọ̀ Òjó pé kí ló pa Mohbad. Mi lóhun ló pa òun, but it's enough. Tí ò bá sí pé Ìyábọ̀ Òjó ń bo nǹkan kan, kí lẹ lọ report bàbá yẹn lálágbọ̀n fún? Kí ló ṣe fún yín lẹ́yìn tẹ́ yanjú ọmọ ẹ̀? So there are some things tẹ́ gbọ́dọ̀ máa rò gẹ́gẹ́ bí Nigerians. Tí irú eléyìí bá jáde pé Lizzy ní kí n máa sọ dáadáa nípa òun, èèyàn mélòó ló ń wò, èèyàn mélòó ló mọ̀, oríire mélòó ló ti ṣe, iṣẹ́ mélòó ló ti ṣe, dáadáa mélòó ló ti ṣe, irú àwọn wo ló wà ní platforms ẹ̀. Mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo àwọn tó bá ń tẹ̀lé irú ọmọ yìí kò sí kankan nínú wọn tó lè ra ọjà lọ́wọ́ Lizzy. So why should I want you to be saying good about me on your platform? Saying good for what? Tí n bá wá gbà ẹ́ nímọ̀ràn wípé má jọ ìwọ̀n bá tèèyàn jẹ́, Nàìjíríà ni wọ́n ń gbé, àwọn tẹ́ ń ṣiṣẹ́ fún ìlú òyìnbó náà wà. Ìyábọ̀ Òjó tẹ́ẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ fún, ọmọ bó ṣe ń bá ìwé ẹ̀ tọ́lọ́pàá bá ti ń wa ó máa ń sá lọ ni. Gbogbo àwọn tí bímọ ọlọ́pàá ń wá, gbogbo bóyá sá lọ yẹn ọlọ́pàá ń wá. Ọlọ́pàá ń wá. Ìwọ tó ò ní visa, o ò ní passport, o ò ní èèyàn kankan àfọlọ́hun, o wá lọ́jọ́ ìdọ̀kásà àti Ìyábọ̀ Òjó àtẹ́sábọ́ọ̀dù, ẹ lọ bully innocent Nigerians. Ẹni tó ń sọ dáadáa nípa àwọn èèyàn gan kò tí ì rórí ọ̀fẹ́ gbà, Ọlọ́run ò tí ì gbàdúrà ẹ̀, ká má tí sẹ́yìn tẹ́ máa wá jókòó tẹ́ ń bá yé ẹni tí ò ṣẹ̀yìn jẹ́. So mo fẹ́ fìdí eléyìí hàn Nàìjíríà wípé má dáwó sọ́dọ̀ Dorcas àti Ìyábọ̀ Òjó, má fẹ̀mí ọmọ ẹ̀ wéwu, má dáwó síbẹ̀. Ó ti yé, kò kí ń ṣe Lizzy Anjorin nìkan ṣoṣo. Ibi tó bá ti ń sọ̀rọ̀ Wasiu Ayinde má dúró ń bẹ̀. Ibi tó bá ti ń sọ̀rọ̀ àwọn èèyàn má dúró ń bẹ̀. Tó bá ti rí pé ẹni yìí olókìkí ni nínú ayé, tó bá ń sọ̀rọ̀ wọn láìda má dúró ń bẹ̀. Ibi tọ́pọ̀lọpọ̀ ń tojú bọ̀ ó lágbára. Ọmọ tó ń sọ̀rọ̀ yín sìn olóhun ológun, ta ló máa lógun, ta ló máa bá tìyàn jẹ́? Tó bá lógun tó ń ṣoògùn tó lógun, first thing tó gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ kó tó ṣe ògùn àbí pé kó tó ní ògùn, òun ni wípé àwọn òṣèdá kan wà láyé o ò gbọ́dọ̀ kẹnu bọ̀rọ̀ wọn lórí cyberspace. Tó bá ṣe bẹ́ẹ̀ àti gòkè ọlẹ́ máa le. Gbogbo àwọn bàbá gbogbo àwọn pastors tẹ́ ń wò yẹn, àwọn aláfáà tẹ́ ń wò yẹn, èmi ò ń dá sọ̀rọ̀ wọn. Ta ló notice mi? I know they put me because ọṣẹ tẹ́lómi ìwẹ̀
wọ́n ní gbà lọ fi wẹ̀ oyè yìí wọ́n ní gbà lọ fi wẹ̀ Dorcas kẹ̀dẹ̀ ní ọ́díò ní òun àti Ìyábọ̀ Òjó ọ́díò ní mi ò tí ì rí èèyàn kan ṣoṣo Lizzy Anjorin ti help àwọn èèyàn lọ lóyìnbó láì bá tèèyàn jẹ́ láì bá tẹ̀ bí wọn jẹ́ Lizzy Anjorin ti ra Uber fáwọn èèyàn láì bá tẹ́ anybody jẹ́ mo ti ra ìmọ̀ye ọ̀kadà fáwọn èèyàn bí mo ti ra deep freezer mo ti empower àwọn èèyàn àbí gbogbo àwọn tí mo ra Uber fún tí mo ra ọ̀kadà fún ǹjẹ́ ẹ rí wọn àbẹ́bí wọn lórí social media ẹ lè rí wọn ogún mi ni mo fi ń ṣoore fáwọn èèyàn mi ní ìdá ti gba donation for anybody mi ò kì í ṣe Ìyábọ̀ Òjó ẹ jẹ́ ká máa gbọ́ ẹ̀ṣẹ̀ tán ní Lizzy ṣe. wọ́n sọ pé kí n máa ṣe tí mi ò ṣe fún wọn ló wá fa gbogbo wàhálà yẹn. ó lè parọ́ ọ̀rọ̀ mélòó ló fẹ́ sọ tó fẹ́ parọ́ ó lè parọ́. ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní track mi mo mọ̀ pé wọ́n ń track mi so I told èdèjì ọjọ́ tó máa pick mi I did a live video lórí Facebook pé wípé wọ́n ń track mi pé mo dẹ̀ mọ̀ pé Lizzy ni ó ń track mi because every time ni location fún mi ló máa on different people wọ́n ń pè mí ẹlòmíì máa sọ yìí pé àwọn wípé mo fáwọn ní nọ́mbà níbi kan kí wọ́n bá wọn níbi kan ẹlòmíì máa sọ yìí pé àwọn fẹ́ gbéṣẹ́ fún mi mo dẹ̀ mọ̀ pé mi ò fún àwọn èèyàn ní nọ́mbà bẹ́ẹ̀ so I need Lizzy was the one doing the work so èdè ìtọ́jú tó máa pick mi mo ṣe láì níbi tó fáwọn èèyàn pé someone is trying to track me nìkan. ẹ rí pé ìjọ tí àwọn Christians ló ń blackmail àtàwọn Muslim kọ̀ọ̀kan láàrin wọn ẹ lè róníṣẹ̀ṣe kó wá máa ṣiṣẹ́ blackmailing and that is why I respect those oníṣẹ̀ṣe I respect them so much ìjọ ò lè ti ráwọn oníṣẹ̀ṣe kó wá máa gbéra wọn lọ kóòtù máa bára wọn jà máa ṣe máa mọ̀ ó ti àwa ti kọjá ẹni tí wọn máa fòkùnkùn bò lójú we know the truth o ò lè rí oníṣẹ̀ṣe kó yanṣẹ́ blackmailing láyé because o gbọ́dọ̀ mọ orúkọ tẹ́ṣù ń jẹ́ o gbọ́dọ̀ mọ orúkọ tàdàbí ń jẹ́ àgàgà àdàbí tẹ́ ń wò yẹn ẹ mọ̀ mí ní àdàbí ni èpè tó wà nínú ègún tó wà nínú èpè náà ń pè ládàbí so o lè róníṣẹ̀ṣe láyé ẹjọ́ táwọn kọ̀dímú náà àwọn olórí burúkú àwọn òbòkirun ọjọ́ tó jáde àwọn oníṣẹ̀ṣe ṣe prayer wọn but wọn ò face anybody wọ́n face àwọn tó wá fún wa ó ti yẹn so ẹ máa gbọ́ lọ. nǹkan pé if the person want to arrest me kọ́ wá mú mi nílé lè fi ojú kòkòrò fi track mi síta but sometimes ago a lady on TikTok she contacted me wípé he make sure pé mi ò lo fairly useful no because Lizzy came to her house to arrest her parents pé Lizzy came to her house to arrest her parents wípé. her parents again lórí TikTok o lè parọ́ o lè gbogbo nǹkan tó ń sọ yìí o lè parọ́. òun jí fóònù wípé bọ̀wọ̀n ògbóhùn nílé mọ́mí wọn àti dáàdì òun ni wọ́n gbé lọ sí. ok o lè parọ́ a lè rí yẹn lórí social media àbí a rí yẹn lórí social media ìyẹn àwọn tí alọ́jíyà àti bàbá wọn gbé tí àwọn tájọ jíyà àti bàbá wọn ta gbé wọn lọ sí social ta gbé wọn lọ sí court ṣáàrí àwọn yẹn àárí àwọn yẹn àbí pull out of crowd at show yesterday God bless you why some people still follow the tí wọn bá follow ẹ báwo ni aṣọ ìwà fine gan aṣọ ìwà fine gan kò lè parọ́ ṣé bẹ́ẹ̀ títí rí yẹn náà ẹ̀rí wà lọ́wọ́ gbogbo tó sọ yẹn ẹ̀rí wà ńlẹ̀ wọ́n ti ní ṣo ti rí kéèsì àwọn ará Àdúmàtà orí pọ́n yọ ni ó ti gbàgbé páwọn ará Àdúmàtà anyway ọ̀rẹ́ ẹ̀kan kú wà nù wọn náà lọ́jọ́ ń búlì mi kiri ń gbà yẹn àní àmà wọ́rí a gbọ́dọ̀ gba donation this please guys jọ mo fẹ́ kó o ní aṣọ yìí lọ́wọ́ kó kó tọ́jú ẹ̀ jọ mo bẹ̀ ẹ́ ni ìwọ tó ń wò mí mo fẹ́ kó o ní aṣọ yìí lọ́wọ́ kó kó tọ́jú ẹ̀ èmi kan máa mú ìkànnà aṣọ yìí fàyàn jọ mo fẹ́ kó o ní kọ́nà àwọn aṣọ kó kó tọ́jú ẹ̀ àwọn aṣọ follow kíkà yẹn dáadáa ok orí
mo ń bọ̀ ẹ jẹun ẹ pé ó yóò yá kíní àdúrà ti kú àmì ṣe. mi kọ́lọ̀ yìí sweet ìbàjẹ́ ó sweet tẹ́ bá rí ẹ jẹ́ ìfẹ́ wò ó sweet gan kọ́lọ̀ yìí sweet gan máa lọ wáṣọ yẹn nílà o kò lè parọ́ àwọn ò tiẹ̀ dẹ̀ wá gbọ́ yẹn lórí íńtánẹ́ẹ̀tì pé Lizzy tún lọ gbé èèyàn kan jí fóònù rílí Ọlọ́run ṣàánú wa ìyẹn Lizzy náà torí donation. police station wípé ìgbà tí wọ́n sọ pé láti wípé Lizzy Anjorin ni ó wá gbé wọn so the lady was not like anybody tí mo bá mọ̀ tó bá lo use phone ẹ pé kì í sọ fún ẹ̀yìn àtìgbà yẹn ni mo ti máa make sure pé new phone ló wà lọ́wọ́ mi so the day the police. eléyìí tó ń múlẹ̀ yìí ni pé wọ́n tún máa need àti change fóònù yìí ẹ dẹ̀ gbọ́dọ̀ dáwọ́ another phone ẹ máa dé ṣe ń dé ẹ wo nǹkan tó ń sọ nípa Lizzy nítorí pé wọ́n fẹ́ gba new phone orí yeye ní mògùn Ìyábọ̀ Ọlọ́run ló mọ iye ìṣẹ̀dá tó ti rán lọ sí journey of no return nítorí new phone àwọn ọmọ eléyìí nítorí new phone nítorí new phone nítorí new phone Ìyábọ̀ Òjó torí pé ẹ tún fẹ́ dáwọ́ new phone mo fọ́ o Ọlọ́run ọba o. Men came to my house to arrest me. What they told my neighbors ni pé mo jí. ẹ jẹ́ kí n rí kọ́mẹ̀ntì yín gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń drop kọ́mẹ̀ntì ẹ ní fojú sunkún àwọn ọmọ yín ẹ̀yin tẹ́ ń drop kọ́mẹ̀ntì gidi ni o ní ti ń ṣe o ẹ sọ pé ìwọ Ọlọ́run o jọ má bà yé mi jẹ́ má bà yé àwọn ọmọ mi jẹ́ kí n gòkè ọ̀lànà ayé. All the youth watching me, I want you to know one thing. When I was schooling at Ogun State, remember that tó bá jẹ́ pé mò ń bà yé àwọn ará Lẹ́kì jẹ́ mi ò ní dèrò Lẹ́kì o, think about it kó tó bà yé èèyàn jẹ́. Ogun State nǹkan tó sọ fún àwọn ará àdúgbò ni pé station Ogun State òun ni àwọn ń gbé mi lọ ní north mẹ́rin pé zone 2 ni wọ́n ń gbé mi lọ so ìgbà tí mo máa dé zone 2 kò tó bí 5 minutes tí wọ́n gbé mi wọ zone 2 òun ni former actress Lizzy Anjorin àti ọkọ ẹ̀ àtọmọ ọkọ ẹ̀ òun ni wọ́n wọlé so àwọn ọlọ́pàá yẹn sọ pé kí n kọ́ state. Failed actress Ìyábọ̀ Òjó failed actress Ìyábọ̀ Òjó iṣẹ́ tó káwọn ọmọ yìí wọ́n ti gúdù o failed actress Ìyábọ̀ Òjó iṣẹ́ tó kọ́ àwọn ọmọ yìí àwọn ọmọ eléyìí tún ti gúdù jù ẹ lọ o. statement tí mo kọ àwọn náà sọ nǹkan tí mo máa kọ fún mi so mo yarí pé mi ò lè sọ you were not there when it happened statement nǹkan tó ṣẹlẹ̀ ló sọ pé ká kọ ẹ̀yin kọ́ lẹ máa sọ nǹkan tí mo máa kọ fún mi so yẹn kọ́kọ́ fa ìjà náà so ìgbà tí mo ṣàkọ statement tí mo ṣe fẹ́ kọ statement yẹn former actress Lizzy Anjorin ó wá gbé etí sí ẹnu IPO yẹn ni nǹkan tó sọ fún IPO yẹn wá sọ pé mi wípé ó sọ. ẹ̀yin èèyàn ṣé téèyàn méjì bá lọ sí kóòtù téèyàn méjì bá lọ sí kóòtù téèyàn méjì bá lọ sí kóòtù tó bá wá gbé ẹ lọ sẹ́wọ̀n first appearance ẹ tó bá jáde lẹ́wọ̀n ṣé irú ọ̀rọ̀ téèyàn máa ń sọ lélẹ̀ I'm just asking ṣọpá à ń kẹ́kọ̀ọ́ ni àmọ́ kókó. pé èló ni òun ní lóṣù pé oúnjẹ tí mo pé mi ò lè ṣiṣẹ́ ó ní èló ni mo rí lóṣù ìgbà yẹn lòun fún ẹ̀ wá kọ́. mo ń béèrè lọ́wọ́ yín for those of you watching me ẹ̀yin lawyer in the house ṣé tí wọ́n bá gbéyàn fún criminal tó wá jáde lẹ́wọ̀n first appearance ẹ ṣé béèyàn ṣe máa ń sọ̀rọ̀ yà kọ́ ń béèrè ni o gbogbo ẹ̀yin lawyer in the house ẹ help mi o torí ó tiẹ̀ ti pẹ́ àbọ̀ ti já
wọ́n ti já ṣòwò wà wọ́n lè ti já ṣòwò. o ò gbọ́dọ̀ sọ síta mọ́ lẹ́yìn tí kéèsì ti wà ní kóòtù. ó ní èmi lóṣù náà ní ọmọ ẹ̀ wá fún. mo ń béèrè lọ́wọ́ yín for those of you watching me ẹ̀yin lawyer in the house ṣé tí wọ́n bá gbéyàn fún criminal. pé èló ni òun ní lóṣù èló ni wọ́ọ̀tẹ̀ ọkọ̀ fẹ́ kí n gbàgbé ẹ̀ sínú ẹ̀wọ̀n. ẹ̀yàn tó wá pick mi nílé ó sọ pé mélòó mélòó irú ẹ̀ 30 pick that man said that ó ní mélòó mélòó irú ẹ̀ 30 pick. even pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ̀ ṣé wà gidi ni Ìyábọ̀ Òjó wù láwùjọ ni ọlá pé society ò function ni tí on a good day tí society bá function lóde cyberspace ti tiẹ̀ iṣẹ́ tó fi ń ṣe iṣẹ́ tí wọ́n máa fi gbélé ni àbí iṣẹ́ tí wọ́n máa fi pẹ́ lẹ́wọ̀n failed actress Ìyábọ̀ Òjó tó dáṣẹ́ yìí sílẹ̀ orí pọ́pọ̀ ò balẹ̀ failed actress Ìyábọ̀ Òjó ọkọ̀ ò balẹ̀ orí kó ti ya sí máa ń yú ọlọ́pàá ń wá báyìí ó ti ya sí máa ń yú mi ò ríro eléyìí rí o. ojú mi mà ti clear kẹ ẹ pè mí o mo ń gbọ́. mélòó mélòó irú mi sí. ẹ bá mi sọ fún ẹni yìí pé nǹkan tó mú kéèsì títí ẹ yàtọ̀ sí ti Fọlá ni wípé Ìyábọ̀ Òjó pákéjì Fọlá ó ní ọmọ 4 kéèsì títí ẹ o ní attachment kankan pẹ̀lú wa mo dẹ̀ fẹ́ lecture àwọn other people tó ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Ìyábọ̀ Òjó wípé gbogbo wa tẹ́ ẹ̀ ń wù pẹ̀lú Ìyábọ̀ Òjó anyway díẹ̀ fílẹ̀. àwọn tí wàá gbé ní ilé tó mo sọ pé kò sí problem lísì wá sọ fáwọn pípò yẹn pé kí wọ́n gba fóònù mi ò wọ́n tẹ̀sí sí fóònù láti lè pé kọ́ máa fún mi ní fóònù ní pé kọ́ make sure pé mi ò lè contact anybody they did not allow me to contact anybody but I was able to post on social media tí mo ṣe gbọ́ strange ohun nínú compound mi pé yes Àbíkẹ́ mo mọ̀ pé social media náà ti máa ń pè mí lábíkẹ́ so for anyone to come to my compound láti dárúkọ Àbíkẹ́ mo mọ̀ pé èèyàn láti social media ni so immediately ni mo ti post orí social media pé I've been arrested mi ò tẹ̀ sí mọ ẹni tó sọ pé kọ́ wá gbé mi bọ̀ mo mọ̀ pé I don't have any issue with any other person aside former actress Lizzy Anjorin so ọjọ́ yìí wá sọ pé kọ́mí ìṣọ̀pọ̀ tí mo pé mo ti post ẹni. Dọ̀kásì ó dẹ̀ bí titi ẹ Ìyábọ̀ Òjó ó dẹ̀ bí titi ẹ Ìyábọ̀ Òjó ó dẹ̀ bí titi ẹ Dọ̀kásì ó dẹ̀ bímọ tiẹ̀ o Dọ̀kásì ó bí titi ẹ o ó dẹ̀ rí ọmọ yìí ó mọ̀ pé kò gbọ́n ó dẹ̀ ṣèkà fún Dọ̀kásì ó dẹ̀ bí titi ẹ ó tún wá jẹ́ kó wà identify mú ẹ. sórí social media lọ́jọ́ yẹn ó ní kọ́mí fún pé mi ò lè contact anybody mi ò lè bá anybody sọ̀rọ̀ yìí pé àti tí mo bá gbà pé mo máa ṣiṣẹ́ fún mi mo lè sọ pé tó bá máa pa mí kọ́ pa mí mi ò lè ṣiṣẹ́ fún mi so ó wá ní kéèzì ẹ̀ ti wà. ṣé ní police station tún lélẹ̀ àbí kò tí ẹ̀ yé mi gbogbo òye mi ṣiṣẹ́ fún kò tí ẹ̀ yé mi irú iṣẹ́ wo ṣe iṣẹ́ aṣọ rírán. lọ́dọ̀ AIG ọ̀rẹ́ bí wọ́n ní pápákọ̀ lọ sọ́dọ̀ assistant alọ́sọ́dọ̀ wọn ìgbà tí ó rojọ́ fẹ́ ẹni yẹn sọ pé kéèmí náà sọ̀rọ̀ ìgbà tí mo sọ̀rọ̀ ẹni yẹn sọ pé kò kí ń ṣe police case pé ká níṣó lọ́dọ̀ ọ̀gá ìgbà tá dókè ní ọ̀dọ̀. pé kò kí ń ṣe police case. AIG àjọlọsọ́dọ̀ AIG bọ̀ nǹkan tó wá pọ́nì sí ni pé ìgbà tí Lizzy tó máa dọ́jọ́ AIG nǹkan tó sọ ni pé ọ̀gá sà àwọn ọmọ gist love àti mo sọ fún yín pé wọ́n máa ń. ṣé bí wọn náà ló gbé fọ́tò Ìyábọ̀ Òjó síbí àbí ìwọ orúkọ ló gbé fọ́tò Ìyábọ̀ Òjó síbí ṣé ká wá sọ pé àwọn ọmọ Tinubu àbáwọn ọmọ àwọn nǹkan tó ń sọ gan. káàmù yẹn ìkan lára àwọn ọmọ gíslọ́bà yẹn ni mo ti mú wá ìpè gíslọ́bà ti gba owó. ẹ jí bẹjọ. púpọ̀ lọ́dún mi tí wọ́n máa ń blackmail lórí social media wọ́n máa ń bully òun wọ́n máa ń ṣe lot of things pé. irọ́ náà ni gbogbo yẹn náà
ó lè parọ́. inú mẹ́ta lòun ti lù sí ọwọ́ àwa wípé ọmọ mẹ́ta lòun ti pàdánù ó ṣàṣọ a lot of things wọ́n ti bà business òun jẹ́ wọ́n ti bà ayé òun jẹ́ wípé ìkan nínú wọn ni ọwọ́ wọn ni ó báyìí ẹ̀yà ìjì wá sọ pé kí n sọ̀rọ̀ mo wá sọ wípé sà mo sọ pé Gistlover mi ò mọ ẹni tí ó jẹ́ Gistlover mo ní and about kéèyàn máa ṣiṣẹ́ fún yàn mo ní she was the one that even told me to be working for her to be bullying people mo ní she arrested. Tell me because I did not bully anyone. ṣé ń gbọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe rí iṣẹ́ tí Ìyábọ̀ Òjó àti Dorcas ń ṣe abẹ́ẹ̀ rí dáwó sọ́dọ̀ Ìyábọ̀ Òjó kó dáwó sọ́dọ̀ Dorcas kó sin òkú ọmọ ẹ̀ lọ dáwó sọ́dọ̀ Ìyábọ̀ Òjó dá owó sọ́dọ̀ Dorcas kó sin òkú ọmọ ẹ̀ ibẹ̀ ń gbọ́ ibẹ̀ ń gbọ́ abẹ́ ẹ̀ gbọ́. For her, that was why she arrested me. Ọ̀gá wa sọ yìí pé ọ̀rọ̀ yìí ò kí mo tún sọ fún AIG yẹn pé and about the WhatsApp group Lizzy Anjorin fún rẹ̀ òun ló kó WhatsApp jọ even Lizzy Anjorin ló kó WhatsApp group jọ ó lè parọ́ adẹ̀dúpẹ́ pé gbogbo àgbáyé ti rí WhatsApp group Ìyábọ̀ Òjó someone came to compound say she's looking for who said that you are arrested. Lukman Ganiyu ẹ máa gbọ́ ohun tó ń sọ ṣé ẹ máa listen ẹ máa pay attention kẹ́dẹ̀ máa forí tú gbogbo ẹ̀ kéèsì ẹ ti wà ní court kò kàn mí ó ti ẹ̀yìn gbogbo allegation gbogbo nǹkan tó sọ yìí sí kò kàn mí. If you want the evidence of the WhatsApp group evidence wa mo láwọn èèyàn tó wà nínú WhatsApp group tó máa screenshot conversation WhatsApp group tó máa screenshot ẹ̀ jáde. Lizzy Anjorin dẹ̀ lóní táǹgọ̀ kó tiẹ̀ lẹ́rìí lọ́wọ́. Sáré dìde mọ́ mi nínú ọ̀dọ̀ AIG. So AIG wá sọ pé kí ló kàn mí yóò ké kí ni èmi dá sí ọ̀rọ̀ Lizzy sí wá sọ pé sà I'm a single mom. Ipe mo bẹ̀rẹ̀ sí ní dá. Ṣé gbọ́ single mom láti Ogun State ó ń dá sọ̀rọ̀ ẹni tó ń gbé Lẹ́kì ẹ̀yin tẹ̀ wá ń diaspora lánàá yìí ṣe ọlọ́ọ̀ ṣẹ́ra àwọn tó wà Nàìjíríà ọ̀sà àwọn tún gbọ́n dáadáa ẹ lè rárá Nàìjíríà tó mọṣẹ́ ṣe kó lọ máa worú àwọn ilé ọkọ lọ dáwó síbẹ̀ mo ń gbọ́ single mother ìdí tí ó ṣe ń ṣe ṣòfò single mother. tí ọ̀rọ̀ Lizzy ní years back nígbà tí. Royal Majestic is not about someone is telling lies or not it's about ẹ máa fọpọlọ yín analyse ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu àwọn Ìyábọ̀ Òjó àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ẹ máa forí process ọ̀rọ̀ tó ń jáde ẹ̀yin náà ẹ máa gbọ́ pé ẹ wá máa gbé ọ̀rọ̀ yẹn síra yín pé tó bá jẹ́ ẹ̀yin kọ́ kí lẹ máa ṣe ó ti ẹ̀yin then consequence at least ẹ lè fi àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ìwà tí Ìyábọ̀ Òjó Gistlover Dorcas wù ẹ lè fi dá ọmọ yín lẹ́kọ̀ọ́ ẹ já máa gbọ́dọ̀. ó gba ọkọ tí ó ń fẹ́ ní pé ìyáálé ẹni tí máàlì tó kọ́kọ́ fẹ́ Lizzy. ẹ máa gbọ́ ìdí tó ṣe ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ yìí sìn ṣé èmi ni mo rán yàn lọ police station ṣé mi mo rán yàn lẹ́wọ̀n no let's be sincere gbogbo àwọn fídíò ìbóyẹ ti gbọ́ lánàá ẹ̀rí yàn analyse ẹ̀ ṣé bí Fọlá tó lóun gbèjà Fọlá wà ní patingbà tó ń wà lẹ́wọ̀n Ìyábọ̀ Òjó wà ní Canada tó ń parọ́ fún gbogbo àwọn èèyàn pa òun ti bímọ o àbí òun dẹ̀ wà lẹ́wọ̀n ta ló wá gbé lọ sẹ́wọ̀n ṣé Lizzy ló gbé lọ no let's be sincere ṣé Lizzy ló rán lẹ́wọ̀n gbogbo àwọn nǹkan tó ń sọ yìí tó bá ti kó ẹ̀rí jọ ó ti àbùṣe ti bùṣe ó ti yẹn gbogbo nǹkan tó sọ tó bá ti kó ẹ̀rí jọ Ìyábọ̀ Òjó bímọ tiẹ̀ o ẹ máa gbọ́ o Ìyábọ̀ Òjó wà ní Canada àbí àwọn ọmọọṣẹ́ Ìyábọ̀ Òjó wà lẹ́wọ̀n ṣé mi ni mo rán lẹ́wọ̀n èmi ò rán yàn lẹ́wọ̀n èmi ti sọ pé gbogbo àwọn tó ń ṣe ṣó fún Ìyábọ̀ Òjó they will be pick up and provide evidence mo sọ bẹ́ẹ̀ àbí mi sọ bẹ́ẹ̀ Ìyábọ̀ Òjó ló kọ́kọ́ lọ court ló kọ́kọ́ lọ station kò sí ẹ̀dá kan tó bá Ìyábọ̀ Òjó ṣe ṣó tí wọ́n ní pick I've said it already ẹ̀yin ni kẹ́ ẹ pè Ìyábọ̀ Òjó pé Ìyábọ̀ Òjó àwọn kan tó sọ fún wa o ìwà àti Gistlover nípa Lizzy fún wa lẹ́rìí
ìwọ nísìnyí ìwọ náà sọ́nsìn wá rí pé ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó wà dẹ̀ sọ fún Ìyábọ̀ Òjó rí tó sọ́nsìn yìí ó mà ṣe. Arrested her, transferred her to Abuja, freeze her account and did a lot of things to her. Money up to this moment, she's still bullying that woman on social media. Money she's still bullying that woman on social media. Ṣé ń gbọ́ ẹ wo ṣẹ́ tí Ìyábọ̀ Òjó ń ṣe láwùjọ. She's still bullying that woman on social media. Àmọ́ kò sọ wípé we are using her to collect donation. Àbí ẹbọ ní Fatima bá ṣe rí nìyẹn o. Èké stealing. Nítorí Ìyábọ̀ Òjó àti Dorcas tó ń gba donation lèmi fi ń ṣí orí àwọn èèyàn pé ẹ má lọ ọbẹ̀ o.